sùn gbà kó jẹ́ gẹ́gẹ́dìgẹ́dìgẹ́ gẹ́gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́ gẹ́gẹ́dìgẹ́dìgẹ́ ó gẹ́gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́ ó gẹ́gẹ́dìgẹ́dìgẹ́. Ọlọ́run máa ṣàánú wa o. Àwọn wèrè máa ti pọ̀ nínú ìlú wa ìkẹ́. Sori ìmọ̀ pé wọn náà máa sọ bẹ́ẹ̀ o. Ìmọ̀ o torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ń kọjá lọ àwọn méjì péré lásán ni wèrè tó ń tẹ̀lé wọn. Wò sí mi ò lè ka mélòó tó ń tẹ̀lé wọn kò ṣeé kà. Ọlọ́run máa jà bí wèrè lọ́mọ. Àmì o sátì torí pé àmẹ́ tó máa kàn lọ́la ká ṣàṣe nǹkan dáadáa. Kọ́lọ́n dẹ̀ jẹ́ kó jọ kó ṣàánú wa kó má káwà burúkú mọ́ wa lọ́wọ́. Bá mi fi sùúrù. Bàṣẹ́rẹ́ òwúrẹ̀ yẹn ìsọ̀hún wọ́n ṣe máa la pa òkú màmá sọ. ẹ máa lọ́dẹ yẹn yóò nílé ẹ máa lọ́dẹ yẹn. Jọjọ yẹn ṣáàkì jọjọ wọn ti fẹ́ ṣe dìẹ́ndì lásìrò wọn wáyé jẹ́ ká wò láti wáyé. ẹ jẹ́ gbọ́dọ̀ jọ dìẹ́ndì nǹkan di bìgínì ni ṣé bíbá jẹ́ bí sinimá ni àbẹ̀rù pé fíìmù àti bíbá. ṣáàkì má ìpọ̀jẹ́ kan ṣe náà. ẹ tó bá fẹ́ wo fíìmù wà lọ sí ìdúmọ̀tà ó yẹ. àwọn ajẹ́gẹ́ bíi kíní bíbá yà ajẹ́gẹ́ bíi sinimá àbí bíbá dàbí sí bábẹ́ gàlẹ́rì. ṣáàkì wọ́n ní pẹ́ ṣe tán wọ́n ní pẹ́ ṣe kíní tán. má pa jẹ́ kí n wo tó di ẹ̀. Aláìndúlá Jetli tó ń di Jackson wọ́n ń pàròkò ránṣẹ́ rí mí ilé tútó lọ o ó ti ń yé mi bọ̀ ilé tútó lọ. Ọkọ mi ti ṣe mi rè má mọ̀ bí mo ṣe má ṣàyẹ̀. Aládélé ọkọ mi. Yé mi ẹ káàárọ̀. Káàárọ̀ bàbá ṣọ́ọ̀jì dáadáa. Mo sùn dáadáa ẹ ń kọ́. Olúwa ṣe. Èmi ló wá dé tó ń dá sọ. Yé mi dá sọ yìí ṣe wọ́n ní prayer wọ́n ní ìbẹ̀rẹ̀ àdúrà ṣe. Àdúrà rẹ ó gbà. Àṣẹ yé mi. Ọlọ́run ó jẹ́ àdúrà rẹ ó gbà. Àṣẹ. Gbogbo ẹjọ́ tó o bá sì bọ́ lọ́rùn rẹ dùn ló bá ń bá ọmọ wọlé àṣẹ. Àṣẹ. Èmi náà fi ti kírun tán mo pé ń wá yọjú wọ̀. Ọ̀hún ṣe yé mi. Àdúrà yẹn àgbà ọ̀làwà lákòótá. Ìlàbílà ìlàzè. Ẹ bọ́ bá wa ṣe tán. Mo ti gbé kéèta. Kọ́ wa rí pọ́n mi. Kárí ń síngẹ̀. O ṣe kòkó ẹ̀jẹ̀ kémi náà bọ̀ ojú kí wọ́n ṣe kiri kí wọ́n abẹ́yẹn lápọn mi. Ọkọ mi àwárí yẹn o. Ará rẹ sà. Àwárí yẹn yé mi. Ọmọ bá dùn. Pàdípà. Wálé lọ́lọ́lọ́lọ́lọ́ tó ròde káròdò wá sùn èmi lára alẹ́ fẹ́ mú ọmọ ọ̀gá o. Yé mi ẹ pàrípà yé mi ẹ kúlé yé mi. Délé yé mi. Kí ni sí ọ Délé? Ẹ sùn kún. Kọ́ àròdò rẹ̀ pọn mi wálé.
Ọ̀sìngóye károdò àsùn. Yé mi ọ̀rọ̀ ṣuṣu kẹ̀. Ọ̀nà àti dárìn bọ̀ lọ. Bó má ṣe dá òun ṣe kiri òun bọ̀ lẹ́fọ̀kànbalẹ̀ sí pọ́blẹ́mù. Kí ni gbogbo ìtòkò rẹ̀ sí? Kí ni ìtò gbé kọ́rùn bíi ti sọ̀ǹda? Yé mi ọ̀nà àti dá ní ìsọ̀rùn ẹ̀ òun rèé o. Ṣé rí bí ayé bá sùn sí ẹ jẹ́ ká ṣe kiri ẹ jẹ́ ká sùn síbẹ̀ o. Nítorí àkọ́kọ́ níbẹ̀ ẹni rèé bá sùn ẹni ṣe kiri ẹni tẹ̀síwájú o. Ẹni rèé bá sùn lè má sùn síwájú o. Ní ọ̀dọ̀ àwọn aláwọ̀ funfun wọ́n ṣe máa ń ṣe kiri wọ́n ṣe máa ń pọ́n mi rè. Ẹ jẹ́ ká náà máa appreciate irun àbẹ́gbọ̀ kí n tó pọ́n dé dominant. Jàre ìwọ̀jà aláwọ̀ funfun gbẹ̀yìn ṣọ́ọ̀jà aláwọ̀ funfun gbẹ̀yìn. Ẹ wò yé mi àtàláwọ̀ funfun àtàláwọ̀ dúdú ẹ jẹ́ ká máa ṣe kiri ká máa initiate wọn àbẹ́gbọ̀. Ọ̀rẹ́bìnrin rẹ̀ ọtí wọ àwálé. Ó sì wá. Nígbà ọmọbìnrin ń jókòó tí ò rí ọ ti gba ilé rẹ̀ lọ. Wọ́n lọ lọ́hùn ẹ wo ẹ jẹ́ ká kọ́kọ́ ṣiṣẹ́ iṣẹ́ rẹ̀ ṣe kókó nítorí sọ fún domestic work is very very important. Ẹ jẹ́ kí n ṣiṣẹ́ gbọ́n adírọ̀lẹ̀ màá la yọjú sí àbẹ́gbọ̀ ń bọ̀. Ẹ wá gbà mí bí ibo mo ti rìn lọkọ mọ yìí o ṣé mo rìn lóru ni wọ́n ní kó sọ fọláboyún kó mọ rìn lọ́gọ̀jọ́ òru. Pẹ̀lẹ́mbẹ̀rí ò sí èrè ìyá ẹ̀ ló rìn lọ́gànjọ́ Pẹ̀lẹ́mbẹ̀rí ò sí èrè o màmá ẹ̀ ló rìn lọ́gànjọ́ wọn rìn lọ́gànjọ́. Lẹ́dàá mi máa ṣàánú mi lórí Délé. Ibi ojúmọ́ tí mọ́ rè. Ṣáàgì. Oya. Ó níyàn rè. Ṣáàgì. Mi lè ṣe ẹ mọ́. Mo sì rí ẹ lánàá. Níbo ta ni? Mo sì rí ẹ lánàá. Níbo? Mi lè ṣe ẹ mọ́. Ọ̀gá kí lẹ fẹ́ jọ ẹ máa bẹ̀rẹ̀ nìyẹn. Kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́? Ẹ sì wọ́ọ̀dì mi lánàá come ṣe better select some films. Water. Kí lẹ fẹ́? Fẹ́ ra àwọn kung fu films selection films. Fíìmù. Mélòó? Màrà tó mẹ́rin. 120 lẹ́yọ̀ kan. 120. That's 480. Ọkùn 20 naira má fi pé 500. Àyè lè pọ̀ sí wọ́n lè wọ́ọ̀kì o. Èló lè wá fẹ́ sàn? Aṣọ ọmọ ìgboro màá sọ 400 naira. 400. Mélòó lẹ́wẹ́? Màá mẹ́rin. Ẹ kó mẹ́wàá lọ. Mẹ́wàá. Lọ́fẹ̀ẹ́ lóko. Hello. Tí bá gbé ti yá o. Wọ́n ti ẹ̀ ní. Gídílé. Mo fẹ́ dá mi gbèsè ní mo mọ ẹtí mi ń ra kíní ní ìdúmọ̀ta ni. Mo fẹ́ ra fíìmù mẹ́rin ní 400. Ṣé fẹ́ kí ló rò pa time by? Àwọn ta piracy. Hello, original. Anything you see here is a what? Is a original. Ó yẹ tó bá fi sínú CD bá wọn máa show color ni wàá rí pé original nílẹ̀ àwọn tó ṣì o. Àwọn tó ṣì o. Hello. Mo sọ pé tí mo ta kọ́ lọ́ba nìyí. Jẹ́ kí n mú 470. 170. Ó ní ọ̀. Ṣáàgì. Kó sì san ọjọ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ wèrè. Ó dúró. Aláwìn oṣù ṣàmúwò wa. Ṣọlá ló mọ́ mẹ́. Màrà nírọ̀lẹ́. Ìrọ̀lẹ́. Sókè dúró dé ìrọ̀lẹ́. Agbé tiẹ̀. Èwo ló fẹ́ jọ? Èwo. Àwọn kan fún o. Ṣé Jackson àbí Jet Li? Ẹ̀rẹ́ ní Jackson wájú. Ránṣẹ́ Cobra. Àti yẹn. Ilé nǹkan. Ẹ̀mú Jet Li náà. Jet Li. Bruce Lee. Ó ti pẹ́. Jackson ni o. Òun rè é. Jackson Kung Fu Temple. Jọ ṣe ń jìkọ́. O tún máa gba change. Màá gbà ṣe ń jí o ṣe kókó. Gbọ́dọ̀ máa rí sí ọ. Dáadáa. Hello. Ó ní ọdún wa. Ọlọ́run o. Kí ni wèrè jírí láàárọ̀ ẹ̀? Ọlọ́màjà bímọ ọ̀rọ̀ ládùúgbò. Wàá ṣeré, ìmúnáyìn. Oya, olórí burúkú ọ̀wọ́dé. Oya, ìmúnáyìn. Nepa! Adé, wọ́n ti pọ̀nà o, Ọlọ́run o. Adé. Adé, Ọlọ́run. Wọ́n ti múnadé o. Yà, mẹ́ṣe, ó dàbọ̀. Ẹ káàsán. Ẹ ra sa. Yes sir. Ẹ jọ̀ọ́, ṣì ń fẹ́ gẹrun. Ẹ fẹ́ gẹrun. Ẹ má bínú, irú style wo? Màá gẹ SHAOLIN Temple rè ní mọ́kìnì yẹn SHAOLIN style. Sí irun yìí náà. Pẹ̀lú irun yìí
ẹ má bínú ẹ ṣe jẹ́ kí n kúkú gbà yín nímọ̀ràn tẹ́ ẹ bá gẹrú tẹ́ sọ àwọn èèyàn máa mú yín ṣeré ẹ wò side bí báyìí ibi tí close to full plot already so ẹ gẹ 3 step àbí kẹ gẹ galas. lórí Ọlọ́run ṣé kí wọ́n fẹ́ bú mi ni àbí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ tọrọ àkọ́kọ́ níbẹ̀ ṣé wọ́n mọ̀ sọ fọ plot rẹ̀ rí ibẹ̀ domino real estate rẹ̀ ní ibẹ̀ alájí àṣebèrè ní ṣé ẹ fẹ́ bú mi àbí kí n máa lọ. ok ṣe bówó mi máa gbà. ẹ bá mi gẹ mọ́ǹkì. ẹ jókòó. ohun gangan rèé o. ó padà wá make sense báyìí. SHAOLIN Temple in the motor style. ok. ohun gangan rèé. àbí. ẹ wo ẹ kú iṣẹ́ gidi nga. àbí. mo tún wá kọ́ fún style yìí o. àwọn pè ní mọ́ọ̀kì rèé. àríkà ẹ ṣe o. náà ló ṣe o. ìwé nǹkan. ok. ẹ gbà ẹ náà ẹ fi change kẹfì mú pure water. ẹ pẹ̀lẹ́. àlè. ó ti wà ok. ọgbọgbọ yẹn ó fit yín. ó ń dán. ẹ pẹ̀lẹ́. ṣé kì í ṣe pé máa yìí ti ya wèrè ṣá irun wèrè wo ló gẹ̀ sórí báyìí tó dàbí ìyàwó. ẹ ká sọ. ẹ ká sọ sà. ẹ jọ a máa ṣe irun. irun ẹ fẹ́ ṣe irun. ẹ̀yin àbí ìyàwó yín. èmi kankan lè fẹ́ ṣe irun ṣe girlfriend àbí ìyàwó èmi lè má ṣe irun. obìnrin ló máa ń ṣe irun kí ló àbí. kí tọ̀dọ̀ àìmì má ṣe irun. bọ́ ẹ̀yin ọmọ kí ló máa ń ṣe yín ná kọ́sítọ́mà wọlé ẹ̀ tí ẹnìkan wọlé ẹ̀ ṣọ̀rọ̀ ajé irú irun wo lẹ fẹ́ ṣe ẹ kàn dúró síbẹ̀ ń béèrè stupid questions ẹ má bínú jàre ẹ káàsán. ẹ káàsán. ẹ ra ẹ máa wọlé bọ̀. style yẹn òun lè bọ́ sí kókó kẹrin style òun kan fún tempo ẹ má lọ ìbàrẹ̀ ìdì mọ́ mi lẹ́yìn níbẹ̀ ó má dé ìbàrẹ̀ ìdì mi lè jẹ́ sọ fún ọmọ gbọ́n gẹ̀rẹ́rẹ́rẹ́rẹ́. ó ti yé mi ẹyọ kan ló máa wà láàrin báyà mi. Chinese style nìyẹn. wẹ́n mọ̀ ṣẹ́ òun gbọ́gbọ́ rẹ̀ yẹn. bọ̀ ó máa ná yín lówó. èlò máa ná mi. ó máa ná yín lówó torí waves méjì lẹ máa lò. ó dà máa san oye kojé lòun bá ná mi máa san. ẹ má wọlé tẹ bá ṣe tán a máa ṣe kinní fún yín calculation wẹ̀ níkẹ́ ó yá bá mú waves méjì kó mú scissors dání o. wọ́n kò mú ẹ máa wọlé bọ̀. wúùfù méjì. Akule báyìí. Lé wa. Èmi ń ra Dele. Dele. Bẹ́ẹ̀ni. Worry. Dele worry. Bẹ́ẹ̀ni. Kíkọ irun kọ́ ní orúkọ rẹ̀. Mo gbà wí kí n sọ ọ̀run ẹ̀ bá mi. Àwọn jet 320 Jackson, àwọn rè parọ́ kò ránṣẹ́ rí mi. Ọ̀hún máa ní ṣe initiate mi. Fọ́kiri kí mi. Yeah! Yìí ń tún mọ́tà. Tọ́yìnbá ń lọ ra Muyiwa. Tọ́yà ṣùgbọ́n. Láìtó. Yéè! Gbígbé bára mi wé. Wọ́n ti kó bá mi o, àwọn ará bẹ́ẹ̀ ti rúnrún mọ́ mi nára. Nọ́ọ̀lẹ̀ ṣì bá mi. Wọ́n rúnrún mọ́ mi nára o, kí tó wé o, límíṣẹ̀ o, límíṣẹ̀. Ládélé. Bá mi. Ládélé. Bá mi. Kalẹ̀. Ẹ̀sùn kún bá mi. Wọ́n á bọ̀ tẹ́jẹ́. Oṣù méjì mi lónìí bẹ́ẹ̀. Oṣù méjì ẹ̀ ti bọ̀ tẹ́jẹ́ o. Wọ́n bá oṣù méjì olóòna kàkà tí bọ̀ tẹ́jẹ́ o. Ládélé oṣù méjì olóòna kàkà tí bọ̀ tẹ́jẹ́ o. Míkà lọ rí skul wé lọ rí skul. Míkà là kọ́ṣẹ́ wé là kọ́ṣẹ́. Wọ́n mi sọ́rọ́ burúkú káyìkiri wọ́n mọ̀ wé.
Kéwà. Ogun o, wọ́n lè wò tán o. Te fún te lọ́run à. Kéènà ilé ẹ̀bí ejò yìí. Ṣé irun rẹ̀ náà rí ẹ wá? Bẹ́ẹ̀ni, àwọn monkey style rà. Kí tó wé o, kí mi rí wé kẹ́, léèfù ẹṣẹ́ mi o, orúwó mi o, orúwó mi o, òfúlù mi o, òfúlù. Ládélé. Bá mi. Ládélé. Bá mi. Wọ́n ń sọ̀rọ̀ burúkú káàkiri àdúgbò wọ́n ọmọ ìwé wọ́n máa kọ́ bá mi. Wọ́n á máa pè ẹ̀ náà máa kùn, wọ́n á máa ṣọ́ tọ́ǹbù rẹ̀. Wọ́n á fọwọ́ ọmọ wọn ẹ̀, wọ́n á máa ṣọ́ tọ́ǹbù rẹ̀. Kí iye rẹ̀ rẹ́kùn ni o, kí bá rẹ̀ rú wọn ni o, eyé mi. Ṣé o rí bó ṣe fly polo? Ṣé o rí bó ṣe fly polo rẹ̀? Atẹnire kàwé, de all wo ja, calm down. Ti gbàgbé o. Fọkiri. Wọ́n ti bọ́run jẹ́ o. Kẹ́bà ṣe. Wọ́n ti bọ́run jẹ́ o. Màá ti balẹ̀. Bẹ́ẹ̀ni. Èmi àti balẹ̀. Wọ́n ti balẹ̀ gidi gan. Ẹ máa flight. Wàá gbé bàrẹ̀ ṣubú. Mi wàá gbé bàrẹ̀ ṣubú. Dele. Sà. Ṣé o mú rẹ̀ ń jẹ lẹ́gẹ́sì? Wá sọ àyìndèrè kan lóru. Ilé gẹ̀ẹ́sì náà ni o. Ilé gẹ̀ẹ́sì náà ni o. Yes time. A ó pọn iye rẹ̀. Wèrè. 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 Wèrè kẹ̀. Mo ti gbọ́ pọ́n Délé ọmọ ìyá alátẹ náà ti ya wèrè. Ìyá ẹ̀ náà ní bọ́yì. Ẹ kú jókòó. Ẹ kú ọ̀rọ̀ ọmọ abiyamọ abẹ́rí. Ńṣe ní rẹ́rìn-ín lọ gbogbo ẹ tí ó ti lọ́pọ̀. Ọ̀rọ̀ yìí ò yé mi. Ìyá Délé, èmi ní sọ. Ọmọ kúrò bí ẹ̀kọ́ ọmọ tó ṣẹlẹ̀. Sọ fẹ́ sọ pé ọmọ rẹ̀ Délé ti ya wèrè ni. Wọ́n ní irú rẹ̀. Màmá má ta sí mi. Délé tá ya wèrè. Délé yín. Délé tèmi. Ọmọ tèmi ò ya wèrè, wọn sì ní rírú ẹ̀, wọn sì ní bí wèrè lọ́mọ. Ṣé ẹ wá rí bá a bá wá rẹni tọ́mọ rẹ̀ ya wèrè, kórè muso, kórè ra okùn báyìí tí ó fi so bókun ọ̀báka kọ́ra ṣéènì. Ọmọ tèmi ò ya wèrè. Ọ̀rọ̀ Ìyá Délé náà ti ń mú. Ìyá Délé. Ẹ wò ẹ mọ́ fọ̀rọ̀ yìí ṣàwẹ́wà mo ti mọ̀ ń sọ fún yín tipẹ́ o. Mo lọ́rọ̀ tẹ́ bá fẹ́ mú wá sáàfin ẹ jẹ́ ọmọ ọjọ́ òtọ́rọ̀ ẹ jẹ́ ọmọ jẹ́ ọ̀rọ̀ tẹ́yìn náà ti ṣòfin tó tó rẹ̀ báyìí tó dá yín lójú kẹ́ tó mọ̀ mú wá ẹ wádìí òótọ́ kẹ́ ẹ wádìí ọ̀rọ̀ kẹ́ ẹ fìdí òótọ́ kẹ́ ẹ fi múlẹ̀ gbogbo ọ̀rọ̀ tí tó sì bá ti mú ọkọ lẹ́mọ̀ gbàgbọ́. Òsìkọ́ gbọ́ o. Òsìkọ́ sósì lọ́sọ. Òsìkọ́. Èmi ò mọ̀ kó sì ni. Ẹni ó mú lámbà wá rí. Lọ́pọ̀ sọ ni mo ṣe mú wá. Ẹ wá o, Ìyálóde, ẹ máa farabalẹ̀ o. Tí ò ṣe ráyè ìyá yín, ẹ máa farabalẹ̀. Ìyá yín máa farabalẹ̀ gbọ́rọ̀ ni. Má fún yín ní 200. No, ìran méjì mo fi sí. 300 lè máa fún yín. Ọmọ alájẹ búgbàjẹ́ o. Ẹ kú ajé níbẹ̀ o. Ṣé mú ọ̀gbà? Ajá máa wọ́ gbàlagbàrá Ọlọ́run. Ọlọ́bẹ̀ ló lọ́kọ tọkọ yọ̀kọ̀tọ̀. Ṣáàjẹ́ ń wá ìyá. Àṣàbí. Ọládélé. Èmi rà. Irú wo leléyìí lórí ẹ̀? Kí wọ́n pè mí, mo nẹ Colin. Kò gbọ́dọ̀ fọ úpé o. Jet Li ló pè Jackson. Ó sì rán Jackson sí mi. Ìdélé ọmọ ìyá Délé. Kó la kọ̀ọ̀kan fún wo. Ṣíà kò gbé tán lọ́rùn pé Délé. Ìbá tí dùn mọ́ lọ́kàn. Ìwálẹ̀ kan fún master. Wọ́n pè mí, mo nẹ Colin. Ọládélé. Ṣé bí ìwọ ló ṣì wá bá mi pé kí n fún ẹ lówó GCE tí mo fún ẹ? Wò má bínú sórí irun èmi ṣẹlẹ̀ gangan èkó iye wọn ra irun èmi gbé mi nínú ọ̀nà ọ̀hìn ojú rìnrìn jẹ́ sọ́fọ́ ó ń gbé mi níta lọ o kó o mọ irun èmi gbé mi nínú kódà ó tún ṣe kiri ó tún gbé nú mi. Ń gbé ẹ nínú. Ṣé bí tí nǹkan bá ń gbé ẹ nínú wàá dé lọ wá bí pọ̀ sí ọ kó lọ bí síbì kan kó lọ bí síbi tó jìnnà. Dá padà ẹ ṣe bí ìdànù ẹ̀mí mi mọ́ra ẹ̀mí mi mọ́ra bí eré gbénú mi kán fún inú mi rò ń gbé he live within me and I prologue it. Ọládélé. Ò fọhún. Kíre. Kéègbé dání fi ṣe joyè. Pàrìpà kó gbọ́dọ̀ fa ọkọ̀ bá fọ ẹlùkú má kọ ohun rè. Orò rè dúró yìí. Pàrìpà. Wé lè bọ̀ nẹ́ o. Wé ní bọ̀ nẹ́ o.
Ọládélé we ni bonu we o. Má ṣe pé. Yim nu mi mele bonne. Kire. Wo àwọn ènìyàn kini wà nbe je má jẹ́ kan ma ri se ni jàre. Gbẹ̀rì gbẹ̀ràn tí kúrò wọ́n lọ sí jẹ̀dẹ̀ kan sọ fọkàn bọ̀ lẹ́ nínú kini kan bẹ̀ sí ń pariwo sọ fún ra mọ́tò ra wọ́n ra mọ́tò ru wọn. Wá. Yim nu mi ko yim nu. Kí dé dé. Ọ̀rọ̀ wá. Ẹ wò ṣé rí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ bí n bá ní kò sú ní irọ́ mo fi pa. Ẹ dákun ṣé bá ṣe lajú kalẹ̀ náà rèé tí gbogbo ẹ̀ dàrú tìlú ètúmọ̀ àlórí tán. Ọkọ ìlú wọ́n ní àgbà ò sí ìlú bàjẹ́ baálé ilé kú ilé dàwó ń lòwe tèmi ti máa gbọ́ látijọ́ àlàyé ti dáyé àmọ́ ọ fẹ́ má rí bẹ́ẹ̀ báyìí o torí àgbàrẹ́ lórí ìjókòó àwọn ọba lérè lórí ìjókòó ìlú sì ń wá ń kó gbùdùgbùdù ń dàrú bó ti lóun rí ṣé bá ti máa wá wò rè ẹ wò ó bílùú Bàgìdán yìí ò ṣe ní dàrú lásìkò tiwa ẹni ẹjẹ wa wọ̀rọ̀ kọ̀ọ̀ká ìsàdá o àbí. ọkọ ìlú sóòótọ́ ọ̀rọ̀ ní kábàrà wa sọ lórí gbogbo ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ẹ̀yin lẹ́ni ìtọ́pọ̀ tẹ́ gbé o bẹ́ẹ̀ ni wọ́n ní ọba tó jẹ tìlù fi tò ó kọrin ò ní parẹ́ èyí tó sì jẹ náà tìlù fi tú oró kọrin filẹ̀ ẹlẹ́rù ni ó gbé bí ojú wo wọn ò sì ní gbẹ́rù yín látẹ̀yìn. Òsì òye. Káró lé o. Òsì òye. Káró lé o. Wọ́n ní bọ́rọ̀ bá jọ̀rọ̀ ẹni ní bẹ́yìn ò bá lè dáhùn ẹrù ìjà ní báyàn ẹrù ìjà ò sì bá èmi èyí tó sọ òun ó kù díẹ̀ káàtó ẹ bẹ́ẹ̀ yìí náà súnmọ́ aráàlú àbẹ́ ẹ̀ súnmọ́ wọn àbí ó kọ tá a bá fi pẹ́ sí nǹkan láfi polówó rẹ̀ bí a bá ní ẹwẹ́ sí orí ìkàn wá sí ní olówó rẹ̀ nílọ́hun olówó ẹlẹ́sìn lẹ́ẹ̀kan nù tẹ́ ẹ wá sẹ́nu jẹ̀bẹ̀tẹ̀ tó sọ̀rọ̀ jẹ̀bẹ̀tẹ̀ tó jù lẹ́pẹ́ ìwọ̀n atúká bíi mi ẹ̀ díẹ̀. ẹ ṣe oúnjẹ ìbálẹ̀ ọkọ ìlú ẹ pẹ̀lú oyè kan ní kése ó sì oyè ní ẹ wí mo ti rọ́ sí. a lè fòye kún tó rọrùn dandan lò sí sọ̀kalẹ̀ yìí kí n fòye kún ó sí oyè wọn ní àfikún n ti ń dun baálẹ̀ ní baálẹ̀ ń sọ wọn ó sì yẹ kẹ́ ẹ mọ̀ pé ìdádúró nìṣèlú bí ìlú ìṣèwà yìí bó bá dáa àjọ wà ńbẹ̀ ni o bó bá sì tún yí sídà kejì àjọ forí kó ni o ó ti á ṣe àjìjẹ ọwọ́ kan ò gbẹ́rù dórí ẹlẹ́sẹ̀ kan sì ní kò lè jágun ọba o n tá a bá sọ ká gbìyànjú ká mọ sẹ́ńsọ ẹ̀ ká fi làákàyè gbé ká mọ̀ kàn sọ́lẹ̀ pa o. sáwa ní fisa táyì sá lọ ní ibẹ̀ ilẹ̀ máa ń lọ. mo kí gbogbo òjókòó baálẹ̀ ẹ mọ́ bínú sólóyè òsì ẹbí rẹ̀ náà kúkú kọ́ mo rí bí gbé ọ̀rọ̀ ọ̀hún ṣe ń gbọ̀n bẹ́ẹ̀ ló ṣe yálẹ̀ òun ló jẹ́ kó orin ọ̀gbalẹ̀ tó tó yìí hàn n tó yẹ ká ṣe lórí ọ̀rọ̀ ilé tàfi ń gbà bẹ́ẹ̀ ní gbàgbà ọtí àmọ́ tó yẹ ká ṣe kẹ́ bá wa wá nǹkan ṣe sí kò yẹ ká máa jà láàrin ara wa. ẹ jẹ́ àná ń bẹ̀. ó ṣe oje okú làákàyè ńgbà ọpọlọ àwọn ọkùnrin kan tó bá ti lọ báyìí tí gbogbo ẹ ti lọ́pọ̀ a sì fi fóbìn. àtàwọn ọkùnrin kọ̀ọ̀kan. ẹ̀yin ọkùnrin kankan ṣe ẹ wò ẹsùn ẹmọ mẹba yín sọ wà olóòtú. ẹ̀yin tó ẹsẹ̀ jókòó wá ní. ṣé gbogbo nǹkan tó ń sọ látara ìṣòro ni òun sọ káàtìkàtì lẹ́nu wo bí tó bá tètè lọ wá ṣẹṣẹ máa fi ẹlẹ máa bọ́kùnrin mi lọ ni o má jẹ́ kó yẹ ẹ lẹ́nu o. Àṣàbí tọ́ ìgbà kí ṣe tọ́ ìgbà o. mi kí ṣẹlẹ̀. wọ́n máa tẹ ẹ̀lẹ́ ọkùnrin mi lọ àbẹ́sì ń rò rè jáde nínú ẹ̀ ṣé nítorí sọ wọ́n dídá àwọn ọmọ ọkùnrin rè jẹ́rọ wọn wà ní Bàgìdán kọ́ wo dédé sálẹ̀ wọn ẹlòmíràn yóò súnkì ẹlòmíràn ogún ẹlòmíràn páìpù wà wà bẹ́ẹ̀ sọ fún ọmọ tẹ̀lé wọn lọ àwọn oníṣòkòtò tìrín torí sọ fún ọ ti fún mi lówó orí náà àpò tí ń ìgbéraga sí yín ìyẹn rẹ sọ fún ọ nítorí àwọn wọ́ọ̀sì rẹ ní Bàgìdán àwọn rè ń fa kìnnì kan jẹjà àwọn rè ń fa ìjẹdìjẹdì kan mú dédé náà ṣé èmi yàtọ̀ sí wọn dán. kí ṣe kí n lè fi ẹ lẹ. má wọrí ìfi wọn lẹ ìlà mú ẹlòmíì ìlà fẹ́ ẹlòmíràn kọ́ la ṣe kó máa tẹ̀lé wọn lọ. ó lè ṣe ọkùnrin rẹ ni o. bọ ibẹ̀ ṣé mi kàn ṣe. má wọrí mo ń ṣe é. má wọrí o má wọrí o. Ọládélé bọ ibẹ̀ wá. ho hu ha ha hi ìyá. ha 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 ho hu ha wo ha hey wo hu ayé o. snake in the monkey shadow. Ha! 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 Hey, yàrá yìí. Hey!
ẹ gbọ́dọ̀ yá ọ̀pọ̀ máa ro gbà táṣẹ rẹ sọpẹ́ ẹ máa ro gbà Dele. Yémi. Dele. Yémi. Dele. Yémi. Káwọn ṣe níbẹ̀. Ẹ tún wá mí dèbè dán. Ṣebí ṣàdédé mọ̀ ń kọjá lọ. Ni mo gbọ́ wájú àwọn baálẹ̀. Ni mo sì ń gbọ́ ó mà ṣe o. Àdúgbòlé abiyamọ wò. Gẹ́gẹ́ bí abiyamọ pé kí n tiẹ̀ dúró kí n gbọ́ kí ni ṣẹlẹ̀ o. Wọ́n bá pé ọmọ àwọn ya wèrè láì sọmọ tèmi. Èmi. Délé. Èmi ya wèrè. Ta ni? N ò ní rírú rẹ ọmọ tèmi ò ní ya wèrè. Wọ́n èmi ya wèrè. Ẹ wo Yémi èsùn rẹ̀ ṣe mi èmi ya wèrè o kókó rárá ọ̀tá lé o. Ń ya wèrè mi rè o. Ẹ ṣe yé mi rè. Ẹ ṣe aṣọ rẹ̀ musa wáì. Kò sí tó jẹ́ ọ́. Èsùn rẹ̀ ṣe mi jáde má dáhùn lóhùn. Ká dá tàṣàrán fàṣàrán. Kọ́ yarán ṣe. Irun kún. Àṣọyà. Ẹrù wèrè pé. Délé wówó tó gẹ̀ sórí. Ọtún wá dá kan sí sẹ́yìn bíi tèṣù. Ẹ wo Yémi ṣẹ́ríye ògiri àlàpàǹgà òun rán pé ní confronts temple wọn ṣe dánrè yẹn plọ́ọ̀tì rẹ̀ kún bẹ́ẹ̀ amọ̀rẹ́ ìgangan rán pé ní jetli tó ti jackson ẹ fi wọn lẹ̀ ẹ wo Yémi wọ́n ìrìnnukún ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ kẹ́hìn kọ́tọ́ fọ ó ń bọ̀ Délé má ti dé o ó ń bọ̀ o àìdè mi bá dé tán àwọn sọ̀rọ̀ Délé ń bọ̀ ẹ jẹ́ ká máa lọ́lẹ̀ wọ́n ìrìnnukún mo ti ń protect rẹ. Délé. Sọ. Kí ni sí ọ̀tọ̀ ẹ máa bọ̀. Sọ fẹ́ máa sá fún wa ni. Ọ̀tún ní wèrè kan nù. O ya wèrè àwọn olórí burúkú ẹ. Olórí ya wèrè kò dùn. Máa ṣe bí wọ́n náà yé ṣe bí wèrè. Mo ti protect rẹ. Ọ̀dà. Kó ní apátẹ̀wọ̀. Ẹ jọ dédé àlàyé rẹ̀ ṣe é látàárọ̀ yẹn. Ṣé dédé náà retí yẹn? Ó yé mi jù bẹ́ẹ̀ ṣàlàyé gan lọ. Ẹ jọ ẹ gbà. Ẹ fi ìwé máa bọ́ àìṣẹ́ lọ. Ṣé gbọ́? Kí n bá parí iṣẹ́ màá kó balance wa. Kò sí wàhálà. Ẹ jọ ṣé ẹ máa ń tẹ fọ́ọ̀mù níbi. Fọ́ọ̀mù. Mo máa ń ṣe fọ́ọ̀mù. Ẹ ń ṣe fọ́ọ̀mù. Gbogbo máṣíìnì tó wà níbi fọ́ọ̀mù mo ń gbogbo ẹ̀ ṣe. Ṣé máṣíìnì rẹ̀ alẹ́ fọ́ọ̀mù rẹ̀? Gbogbo ẹ̀ pátápátá. O ti yanjú. Kí n bá máa kó balance wa, màá yanjú ọ̀rọ̀ fọ́ọ̀mù. Àbẹ́gbọ̀. Ẹ máa bá ṣẹ lọ. Mo jí ẹkẹ ní àdé ń pè ẹ látàrún ẹ ń jàrà ìgara tó kiri ẹkẹ ní ẹ ká sàn àwọn tí lè ń kọ. Adúpẹ́ àlàáfíà la wà. Àwọn ní àlàáfíà ara wa jọ kiri problem rẹ gan kí dèkí má máa bẹ sọ̀rọ̀ láti ọjọ́ ìsọfọ má láìkì rẹ má fọ rẹ mo kó ẹ̀jẹ̀ kó má sọfọ wé gbà jọ ṣé òye tì mí don't you like my appearance ṣé òye like mi ni. Délé ó dàbí wípé bó ṣe ń rí mi yìí kò tẹ́ lọ́rùn. mo nífẹ̀ẹ́ dédé pákéjì rẹ o kó tó wájú o kó sẹ́yìn dédé rẹ̀ láìkì. Ìjọ ṣó fẹ́ kó fọ́ mi lórí dànù ni. Àṣàbí tó yẹ pé kò fi ọkọ ẹ̀ báyọ̀ ṣeré. Ọ̀rọ̀ rẹ ṣe wà yé mi aṣọ ọ̀rọ̀ Àṣàbí ro sọ́fọ́ ohun ro nǹkan ló kò fi mi gára ọ̀rọ̀ Àṣàbí bó ṣe rí yẹn ìtì ọ̀gẹ̀dẹ̀ ńlá ẹ ṣe nínú ìṣe máa sọ fún ọ máa la kó àkè àbí àdá o máa sọ fún ọ fẹ́ gé o ìgbàgbé rẹ sórí ọ̀rọ̀ Àṣàbí èmi tó ń ti ooru àtọ̀sán a lè ṣe kiri a lè pàdé ó ti pẹ́ tẹ́fẹ̀tẹ́fẹ̀ ọ̀rọ̀ Àṣàbí ti lọ ìyẹn ni kó mojú kúrò sọ́pọ̀ ti gbọ́ kó mọ ẹnu kúrò nìyẹn jàre. Kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì? Ṣé o kọkùnrin mọ lórí ni? Àṣàbí ro orí yẹn James ọkùnrin ṣé oríṣiríṣi ojú tọrọ àfojúdí lọ ṣé o mọ sọfọ kóbìnrin kan ní àfojúdí ojú sọfọ omiyàn àlè àmọ́ kó tún sọfọ obìnrin o omiyàn àlè o omi sọ̀rọ̀ kó tún sọfọ ẹ kẹ́ máa ṣe ojú sọfọ omiyàn àlè ọ̀rọ̀ Àṣàbí dákú wo ojú kúrò jẹ́ kémi àtọ̀ rẹ ìwọ kan sọfọ ti gbọ́. Ó dà mo ti gbọ́ màmá rò. ṣé o gbọ́ àti gbà ìdíkó ló papọ̀ o má la má rò rò dáadáa o. Mo ti gbọ́. Ẹjọ́ Sunday dáná yìí láti má fètò ṣètò ó jẹ́ tètè gbà náà yìí dédé náà rè kún níwájú káàdé sọ fọ káwé odò náà wọ́n máa sọ fọ ó jẹ́ o a lè wọ 450 kan tán a lè wọ 750 kan tán wọ́n máa sọ fọ ọdẹ kìnnà kan ó gbẹ́n kò jẹ́ èdè kìnnà kan àwọn akọ̀kan kọ́ omi pupa ká tó kọ́ dúdú mo yẹ mọ́mọ́ lọ́rẹ̀ yẹn. ọ̀nà ẹ ṣe béèrè má gbà ẹ ṣe ọ̀nà rẹ̀ má gbà ọ̀nà ẹ fọ cup. Èdè wọn kú dúró o. Ẹni rè bá fà kọyọ mo tẹnu mọ́ ẹni rè bá ti fà kọyọ ẹ ṣe understatement ẹni rè bá fà kọyọ o
nínú dédé ẹni rè bá darapọ̀ mọ́ ní òun ra má fi ṣe kiri rè má jẹ́ jùgùnú màṣà kiri jùgùnú màṣà èrè má jẹ́ ẹni rè jẹ́ sọ́fọ̀ òun ra má promote rè má di ẹni rè jẹ́ sọ́fọ̀ ó lè jẹ́ special security anytime any day nítorí sọ́fọ̀ àmọ́ bẹ̀rẹ̀ sí gbówó oṣù àwọn rè bá jẹ́ company àwọn ilé iṣẹ́ aládàásílẹ̀ rè jẹ́ sọ́fọ̀ wọn gbó sọ́fọ̀ àwọn fẹ́ àwọn rè má jẹ́ self defence káàbá ti kọ ká láti dáadáa káàbá ṣe kiri káàbá ní ẹnájì kíkan fún kó ṣe kiri kó jáde láti inú ẹ ní àléṣe security run wọn ẹ má jẹ́ kó ní ọkàn láti gúúsù àbí àríwá àbí ìwọ̀ oòrùn àbí ìlà oòrùn kó má sọfọ àwọn youth wọn níṣẹ́ lọ́wọ́ ẹ jẹ́ ká create one ẹ jẹ́ ká ní self employment ká create one ká ní kìchiri ká máa rí àtijẹ àti mu dédé fọ́ọ̀mù rẹ̀ wà náà ọrùn ẹ lọ sílé pẹ́lá fíìlì rẹ̀ ẹni rẹ̀ bá kàwé rẹ̀ jáde ìwé 6 àbí ké jáde ìwé 7 ìyẹn secondary school kó ṣe kiri ẹ pé ẹni rẹ̀ bá kàwé náà aládùúgbò run ẹ pẹ́sọ̀hún ìjọ o bá mi fíìlì fọ́ọ̀mù ẹ̀ wọ́n bàbá ẹ fíìlì fọ́ọ̀mù wọn á la wá onídùúró lè ṣe yerun ẹ onídùúró lè ṣe barun ẹ onídùúró kàn bí anybody rẹ̀ bá ti súnmọ́ ẹ kọ́kọ́ bọ̀wọ́ lùsọ̀fọ̀ mo fọwọ́ lu o kọ́mọdé kó ṣe kiri kò tẹ̀síwájú yé mi. Ó Délé. Ọtí rẹ̀ mi o. Ó ti rẹ̀ kẹ́. Wọ́n mọ̀ pé ọ̀pọ̀ tó yìí ní ká ṣe díẹ̀ ká mọ́ rèlé ni. Wọ ẹ má jẹ́ ká sọ̀fọ̀ ẹ jẹ́ ká túbọ̀ tà dẹ̀ ẹ jẹ́ ká tà dẹ̀ sí nítorí sọ̀fọ̀ ẹ járe táṣẹ ráàrùn ẹ̀yẹn kí ká yẹn rè nàta yẹn ẹ sì máa jẹ kẹ́fì ẹ máa pa ẹ̀ dáadáa. Kọ́lé ìrànbí kan lára mi. Ẹ ti jẹ ẹ má wọrí. Bí mi ṣe ń bọ́ ọ̀rọ̀ mi lọ dédé ẹni rí bí rè ti gba fọ́ọ̀mù pátápátá ìbéèrè àmà ta fọ́ọ̀mù yẹn mọ́. Èmi ló ṣe agbẹ́gilére tí ò kọ́ ọmọ the bestest of the bestest of the bestest of the world. Ẹ̀wẹ̀ má jẹ́ kí n kun ọ̀rọ̀ tó ọ̀rẹ́ kọ́ sọ́fọ́ ni ò ń gbẹ́ gángan rò yẹ kó máa pè ní Baddy òòṣà ẹni rẹ̀ ń gbẹ́ òòṣà ògbẹ́ kan ní Baddy òòṣà rún ẹ̀yà. Torí agbẹ́gilére tó fẹ́ fara wéwà sì máa ṣàìsùn gan. Gẹ́gẹ́gẹ́. Torí tó fẹ́ fara wéwà Gẹ́gẹ́gẹ́. tó fẹ́ fara wéwà sì máa ṣàìsùn rẹ́gbẹ́gbẹ́ kó tó gbẹ́rẹ̀ tí ó dàbí èyí. Kó tó gbére tí ó dàbí Ìjẹ̀bú o. Ọlọ́run fara wíwá. Oh God. Ọlọ́run ló ṣe kò ṣe yàn káléèyàn ni a proud. Ṣé rí irú èrè yìí ìgbà tí màá kọ́kọ́ gbẹ Delhi ni mo wà ní India. Delhi. Ìgbà tí mo wá tán wá wò pé mo ti perfect jù wọ́n wá pè mí láti Beijing ní China. Mo wá lọ gbẹ ìgbà tí mo wá gbẹ fún wọn bẹ̀ náà fi wá ní ìwọ ló yẹ ká máa pè lóòṣà. Àbájọ kan fi ń pín ẹ̀ ní Baddy òòṣà. Orúkọ ni mo jogún ẹ ní kò ń ṣe èèyàn ló fún mi. Orúkọ ńlá ńlá o ẹgbẹ́ dáadáa. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n tá bá wò ó lọ lápá bí tá tún wò wá pa bí báyìí kí lè fẹ́ fèrè yìí ṣe. Ṣe rí inú ìṣẹ̀lẹ̀ gangan orin sọ̀fọ̀ Ọlọ́run bọ́lọ́run ṣe pé pásítọ̀ Iye Adébóyè onílẹ̀ pé pásítọ̀ Tunde Bákàrè àwọn jẹ́ tí tó ní jàkṣà àwọn rè pé mi sọ̀fọ̀ èmi o kí máa bọ̀ o. ṣé pásítọ̀ lẹ́yìn ni. ẹlẹ́pẹ̀ mi ni priest Jugunu. Ó dáa ohun ojú yín bá rí inú ilé ẹ fara mọ́ o. ẹ sì pọ́blẹ́mù. Ó dáa. wọ́n ṣe o. Ire o. wọ́n ṣe o mo láìkì rẹ o. Ire o. ó ṣàrẹ o. Àlùbáríkà o. Àfìgbà tán gbára gẹ́tì ẹ̀gbọ́n yìí. Ire o.
经过是北呀甲呀，应该是我的，经过吧，经过呀，经过。mo fẹ́ gbà ẹ́ ní ọ̀rọ̀ ìyànjú rìn fẹ́ gbà ẹ́ ọ̀rọ̀ ìyànjú rẹ̀ ṣe kókó ńlá mo fẹ́ jẹ́ kí everybody rẹ̀ kẹ́la ní ẹni mind yẹn at the back of your mind always have it at the back of your mind Kung Fu master is a word of advice that I would like to spread out wọ́n ń pariwo nígboro wọ́n ọmọ burúkú ẹni rà mí rárá bí Kung Fu wà. When Kung Fu lives from the bottom of your heart, inú lérò tí ń gbé. When you allow Kung Fu to live in your body, it shows the talent in you. Ẹ má jẹ́ kó máa pariwo sọ fún ọpọlọ ti lọ, wọ́n ti jẹ ọjà, wọ́n ti gbé ọjà sára. Ẹ má jẹ́ kó máa ṣe à. Kí ló ń gbénu ẹni? Kung Fu! Listen up. Kẹ́ńgbẹ́nu ẹni. Kung Fu. Ìwọ ó ti ga jù mí lọ o. Ṣé o mọ ọdún? Ẹ máa mú téèpù rìn o. Kí ló ń gbẹ́nu wa? Kung Fu. Gbogbo mi ẹ̀bà ló kù báyìí. Olófin dá ọbẹ̀ nù. Adé lọ́bẹ̀ tẹ́mi àti ẹjọ́ máa jẹ. Àbí ló gbá ọbẹ̀ nípa. Ṣé wọn ló ń ṣe wẹ̀rẹ̀ ní àbí wẹ̀rẹ̀ ló ń ṣe ẹ́? Mo bèrè lọ́wọ́ Adé. Ẹ máa gbà mí ará àdúgbò. Yìí sì jọ torí Ọlọ́run ta ló fẹ́ gbọ́bọ̀ mi fún wa. Master Shivo. Gbádùn olórí burúkú tá ní Master wèrè. Olórí burúkú tẹ̀ sọ́rọ̀ ẹ̀ di wèrè ọ̀sán ọgọ́ mi màá bí ẹ wèrè. Ó máa yàtọ̀ sí wẹ̀rẹ̀ bó ṣe ṣe yìí. Wẹ̀rẹ̀ tó ṣe tí tó fi tá ọmọ ẹ má gbà mí o. Sọ́ọ́rí gbogbo àdúgbò tó ṣe yìí. Gbogbo ará àdúgbò ló máa gbọ́. Kódà baálẹ̀ gan agbọ́. Baálẹ̀ ìlú agbọ́ tó ṣe yìí. Sọ́ọ́rí yá máa kọ́kọ́ máa jẹ́. Oya kọ fẹ́nu kọ kò gbé lọ́wọ́ tó. Nínú sàsùnmí kọ́ ló ń kú ọmọ. Ọ̀sán lọ! Adé! Má wọlé mi! Má wọnú lẹ́mi Adé! Adé! Wọ́n má wọnú lẹ́mi! Ẹ wọ! Baálẹ̀! Ilé baálẹ̀ ya! Baálẹ̀ o! Baálẹ̀ ọkọ ìlú!
èmi ló sí ọ sọkọ lù ọ ni kí ló tó wá fi èlùbọ́ ṣe powder sọ lẹ́nu ni ọ gbọ́ pé mò ń bọ̀ sọ̀rọ̀ wá pápá èèyàn ló kọlù àbí sọ fún mi járe ìbá kí n lọ gbowó mi ọ gbọ́ ni. Toyiba Nashimla Echiebo Sundara Renye Ododobo. Baálẹ̀, gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe fún yín lọ ẹ gbà wá o gbogbo tó ń ṣẹlẹ̀ lù yóò yé èèyàn mọ́ o ọ̀rọ̀ Délé yìí ni o ẹ já mọ̀ ìpé Délé ti kówó ara ẹ̀ràn ọmọ mi bó ṣe ń bọ̀ bá èmi ń ṣẹbẹ̀ lọ́wọ́ lórí iná àbọ̀mọ̀ mi ṣe chíìn lọ́njú pa lọ́njú sẹ̀ àfi pò ló bá dá gbọ́ bẹ̀ sínú ná. kàn fún Délé nù. ẹ wá gbà mí ẹjọ́ torí Ọlọ́run ìran mi ò ṣe kan fún rí o ẹ dákun ẹjọ́ Baálẹ̀ ẹ dákun ẹjọ́ tí Délé ń dálẹ̀ ń lù yóò wá bọ́jú mu mọ́ o gbogbo àwọn ọmọ ló ti wá gba wèrè ara ẹ̀ bá yẹ ṣàánú mi o èmi ìbí ọmọ mi kó máa ṣe náà dọ̀dọ̀ bá gbé olówó abẹ́rẹ́ ní kọ̀ǹfù ẹ dákun ẹ gbà mí. ìyá Àbíkẹ́ ló sáré dé lẹ́yìn òru ìjẹta ló bá ní ọmọ òun ó jí lójú oorun láì lájú bí ṣe ń sùn ní ṣe tó ó pa iṣu mo ní ọlọ́mọ mọ̀ jẹ́ aládàáwò ẹ̀mí ibúwo ní bà láwọn ọmọ ẹ̀ wọ́n bá lẹ́mìí kọ̀ǹfù Délé ni ó dàbí ẹni pé bàtà Délé yìí ti ń ro pọnlá ó ti dé ojú kọfàyà nígbà àwọn ìjòyè tó kù tí wọ́n bá péjú gbogbo àforí kórí àfikùnlẹ̀kùn àwa ń tá a ṣe sí. Baálẹ̀ ẹ̀jẹ̀ wá nǹkan ṣe sí o kíní tí wàá ń pọ̀ jù ní ti ń bàjẹ́ o ìlú ti ń bàjẹ́ báyìí ọmọ ti ń dà nǹkan mí mọ́ wa lọ́wọ́ o ẹ dákun kí mo fẹ́ jẹ tí n bá délé báyìí gbogbo ọbẹ̀ ló ti dojú náà. Bẹ́ẹ̀ bá délé èyí tó dànù kù ẹgbàjọ ẹ dànù abọ́ ebi yẹ̀pẹ̀ ló yí yẹ̀pẹ̀ ni àwa náà á padà di yẹ̀pẹ̀. Baálẹ̀ kí yòókùtà àti yẹ̀pẹ̀ bẹ̀ kú o ṣẹ́rú ẹ̀ ṣe jẹ ni. ẹ jẹ yẹ̀pẹ̀ mọ́ bẹ́ẹ̀ mọ́ lọ. ó dáa mo ti gbọ́ ti yín àmọ́ ọ̀rọ̀ Délé yẹ wá nǹkan ṣe sí ẹ wá nǹkan ṣe sí o kó máa di wèrè àgbàlagbà. ṣùgbọ́n kò ní ya wèrè ya dé àbẹ́wà gbà mí wọ̀n lọ́n jẹ́ nkẹrin báyìí Elédùmarè ìwọ alẹ́lẹ́ ìtorí Ọlọ́run kírè kí n Délé kó dé ìtorí Ọlọ́run ẹ gbà mí ẹ̀yin tẹ́lẹ̀. ọ̀rọ̀ ìfẹ́ sí rí nẹ́sí ẹ́ òun rán pè ní ẹyẹ kí ẹyẹ bá gbéra kó fò kó gara kó lọ sókè ìfẹ́ mi gọ̀gọ̀ rí yẹn ìfẹ́ mi ojoojúmọ́ ló máa ń ṣe kiri máa ń fò máa ń lọ sí ìfẹ́ mi kọ́ ń pọ̀ sí lọ́dọ̀ rẹ̀ ìfẹ́ mi ń balẹ̀ fún bàbá fòtìtì ó lè bà sórí igi o. wo inú mi dùn sọ fún ọ wà ó gbọ́ tèmi ò dẹ̀ wà. inú tèmi náà dùn pé ó tẹnu fẹ́ kọ́ mi. ọ̀rọ̀ orin fẹ́ máa gbọ́ nígbà dédéré yẹn o alá orin fẹ́ máa gbọ́ orin máa mú jẹ́ kí inú mi dùn tó sọ fún mo yọnu sẹ́. Chibo Toyiba lóyìnà tẹ̀yìnbó ṣìntúwa ọ̀rọ̀ rà ń sọ lọ́jọ́ rí ìfẹ́ mi. má bínú tó dé mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀ inú mi á dẹ̀ lè dùn tó bá fún mi. ẹ sì ń rún ìbá ń bẹ ní ìkíyà mi kó o béèrè náà mi wá fún ẹ ó dé ọdún fún ẹ. ó wù mí náà kí n darapọ̀ mọ́ yín kébí náà máa ṣe ṣífọ́. ó tún dáàbò pẹ̀lú rẹ̀ sórí ọ̀rọ̀ kan fún temple wọn lè fẹ́ bá ṣe Chinese ní kan fún ògiri àlàpà ìfi ọ̀rọ̀ ìjà lẹ̀ ìwọ ṣáà máa bá èmi fúnra mi kó máa bá aṣọ ọ̀rọ̀ ìfẹ́ ká máa jà ká máa fi ọ̀rọ̀ ìfẹ́ ká máa fi parí ìjà rẹ ni àbí ègbò yẹn kó máa ṣe. òótọ́ ni orí sọ ọ̀rọ̀ ìfẹ́ ló ṣe kókó. òun lè ṣe kókó ẹ jẹ́ ká máa nífẹ̀ẹ́ ara ẹni. ìfẹ́. ọ̀rẹ́ mi ni àlàáfíà lèmi wà ìwọ ńkọ́. adúpẹ́ fọlọ́run àsárẹ̀ ń bódà. èmi àtọlólùfẹ́ mi jọ ń ṣeré ìfẹ́ jáde. ẹ káàsùn. ìwọ náà kọ́ ò jáde ni. mo sáré ṣe nǹkan tí ń ṣe tán ni mo ṣe jáde náà. ẹ kú ẹ lẹ́yìn lọ. a máa ríra. mo jẹ owó ìfẹ́ yín o. ó ṣe. owó iná ẹ rárá àfi bí ti máa gòdò. àwọn máa dùn. àwọn máa gòdò tó. tó ti entertainment. ẹ̀yin ọ̀dọ́ ìlú Bàgìdán. ìlú Bàgìdán wa túbọ̀ dára jù báyìí lọ. àṣẹ. ìdí pàtàkì tí èmi ṣe wà níbí ni èmi àti àwọn ọ̀rẹ́ mi ní ìlú òyìnbó a dá owó pọ̀ a wá decide wípé ká wá dá iléeṣẹ́ flower lẹ̀ sí ìlú Bàgìdán níbí. ẹ pàtẹ́wọ́ rún wá.
What are we talking about? Lápò ni. Ṣé rí gbogbo ọ̀nà yín pátápátá nílùú Bàgìdán yìí gbogbo ẹ̀ pátápátá la máa dá ọ̀dà sí. Ẹ tún pàtẹ́rù wọn. A ní màá rẹ́ni títí eléruku mọ́. Lẹ́yìn eléyìí gbogbo ìgbèríko pátápátá la máa fi iná sí. Ẹ tún fún wọn náà tẹ̀ wọ́n. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀. Èṣù fún iṣẹ́. Thank you. Gbogbo ọ̀dọ́ ìlú Bàgìdán pátápátá gbogbo yín pátá la máa yẹn. Ẹ fún wọn náà tẹ̀ wọ́n. So, a fẹ́ kí ẹ fi ọkàn yín balẹ̀. Ẹ ṣe. Ètò tí a ní fún yín òun ni mo sọ fún yín. Ṣé wá rí gbogbo èyí tí mo sọ yìí? A kò fi sọ̀rọ̀ síwájú ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó sì tún ń bọ̀ nílùú Bàgìdán. Ẹ tún pàtẹ́wọ́. Ibi tí sọ ẹ sọ for self-employment yẹn ni àwọn àṣẹ self-defense security. Kẹ́ pàtẹ́wọ́ orí bùsàn. Kẹ́ pàtẹ́wọ́ òfò. Ọwọ́ ò máa ta yín ṣá. Ẹ ń jọ ọkùnrin onírùngbọ̀n yìí. Are you talking to me? Ìwọ èwo ni ìwọ mò ń bá sọ̀rọ̀. Òun ro ẹjọ́ o. Èwo lẹjọ́ wèrè. Ẹlẹ́jọ́ wẹ́wẹ́ òfò. Ó yá wèrè gan o. Dúró kí ni gbogbo ẹjọ́ wèrè tó rò kalẹ̀ látàárọ̀ nsìn. Ó ní fọ̀rọ̀. Lájọ́ orí nǹkan tó ń sọ látàárọ̀ akórí. Sórí tó fẹ́ gbọ́. Mo ní kó má wà dá nǹkan tó ló fẹ́ dálẹ̀ o. Bóhùn ẹ̀ kó dálé iṣẹ́ gàrí ilẹ̀. Kó dá ti fúláwà lẹ̀. Ibi tó ti ń ṣe táyà gan kó dálẹ̀ kó kàn wá. Torí gbogbo ohun tó bá máa dálẹ̀ nínú ìlú yìí. Ṣọ́ra wọ ọ̀dọ́ yìí. Àwa máa gbowó náwó ẹ̀. A máa gbowó. Èmi ò fẹ́ mọ iye tó ti fún balẹ̀ tó fáwọn òjòyè o. Sórí bọ̀ tèmi àti head of àwọn ọ̀dọ́ olùtókù yìí. 10 million la máa gbà lọ́wọ́ ẹ̀. 10 million òdodo ọ̀rọ̀. Ó ní dààmú. Ìṣòro wo ló ń jáde lẹ́nu ẹ̀ ná? Débáyọ̀. Mo dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ rálú ọ̀rọ̀ mi. Débáyọ̀. Ó dẹ̀ kò sínú ọ̀rọ̀ tí mo sọ. Òsínwín náà. Èmi àti ẹ̀jẹ̀gbẹ́ tí mo fi ń sọ̀rọ̀ tí wọ́n náà fi ń sọ̀rọ̀. Òsínwín ni. Débáyọ̀. Dele. Ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sọ fún èmi àti ẹ̀jẹ̀gbẹ́ onígbọ̀rọ̀gbọ̀rọ̀. Ìjọ́sìn gbọ̀rọ̀gbọ̀rọ̀ dẹ̀ nu ẹ. Má bí mi. Èmi ń sọ̀rọ̀ ó dẹ̀ jálú ọ̀rọ̀ tí mo sọ. Mo rò pé ó yá wèrè lọ. Débáyọ̀. Òsínwín náà. Débáyọ̀. Ṣé o mọ̀ bí mo ṣe ju ẹ lọ sí? Ohun tí mo fi ju ẹ lọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ báyìí ni o. Òun sọ̀rọ̀ nípa gbọ̀rọ̀gbọ̀rọ̀. Òun sọ̀rọ̀ gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ṣé mo sọ àwọn tí gbé àgbẹ̀sọ fún skul àkọsọ̀rọ̀ àjọ lọ? Ṣé mo sọ fún ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣe kiri? Lórí pìtì. Wèrè. Lórí pìtì ó mọ̀dé sọ fún tíṣà ẹni máa ń sọ̀rọ̀ sọ fún ọpọlọ is called obligata is knuckle. Orí ẹ ti dàrú pẹ̀lú obligata olóṣì tó dàrú. Orí ẹ ti dàrú, orí ẹ ti gbóná. Orí ẹ ti jóná. Orí ẹ ti jóná. Ṣé o mọ̀ pé o ti yá gbogbo àwọn ọmọ ìlú ní wèrè? Ṣé o mọ̀ pé o ti sọ wọ́n di wèrè? Ṣé o mú wọn, o dán wọn lórí, o wá múrun irun òkú inú èèyàn tó ti kú, wọ́n lè mọ ìyàn ọrùn, o yọ gbogbo kọ́tìnì igi, kọ́tìnì ìlú. Ẹlẹ́ṣẹ̀ kí ló lẹ́ṣẹ̀ náá? Àwọn ọmọ kan fún tẹ̀pù. Tẹ́pù kan, Mario ni. Àwọn ọmọ kan fún tẹ̀pù. Mario rédíò lẹ́ máa rí ẹ̀sìnwín. Ṣíbò. Máàsà. Ṣíbò. Máàsà. Ẹ̀jẹ̀ kan bọ́. Ṣíbò. Máàsà. Ẹ̀jẹ̀ kan bọ́. Kọ́fúndébò. Mo rò pé ẹ̀sìnwín. Kọ́fúndébò. Ẹ̀yàn ẹlọ́kókò jáde. Ṣé o mọ̀ pé ẹni ìjọba ló ń pèrè ẹ̀ lọ́kùnrin? Kí ni ìjì tuntun jù? A ní ẹja àyàlù wọn. O ṣe rí bá ṣe ṣe sùúrù yẹn ló dá o. Ṣé rí bá ṣe ṣe sùúrù yẹn ló dá? Nígbà tá a bá máa yálù wọn, wọ́n ní mọ nǹkan tó kọlù wọn. Mo dáràn Dele lásán. Ṣé nítorí kan fún wèrè tó ń ṣe yẹn? Tán fánú tán dàbí àwọn abọ́bà kú. Lójú ìgò. Sórí tí mo bá máa mú sórí irun wèrè tó fi sípàkọ yẹn, òun ni màá kọ́kọ́ mú báyìí tí màá fi sọ́kọ̀ lọ́rùn tí gbogbo ọmọ ẹ̀ máa kú dànù tán. Màá lù bàjẹ́. Bọ́n ṣe wà yẹn torí nínú ìlú yìí. Kọ́ bọ̀ wọn ò lè ṣe sílùú. Ìgboro. Bẹ́ẹ̀ ni. Ìgboro. Àfitán bá fún wa lówó. Wọ́n já wèrè sá. Ṣíbò. Máàsà. Ṣíbò. Máàsà. Ẹ yé ẹ dàgbà ẹ ṣeun ní ìdè wa yín tì. Ẹni wá yín tì ẹ dàgbà ẹ pẹ̀lẹ́.
èmi lè mi kọ mi lè mi lọ wà lọ ẹyìn mi ni ṣẹ́ẹ̀sì èmi lè mi lọ mamula ẹ máa múlẹ̀ ilé balẹ̀ ọ̀nì bí ọmọ rẹ̀ máa pọ̀ ọ̀nì bí ọmọ rẹ̀ máa pọ̀ wẹ́lẹ̀ apá mi ń pọ̀ yé mi ń pọ̀ bá mi wẹ́ máa pa mi má lọ láti ara rẹ̀ ní ìṣẹ̀ náà jẹ́ kó pa ẹ́ dànù wọ́n la yanjú rẹ̀ wẹ́ nà lé ìwọ̀ wẹ́ máa wọlé wẹ́ ní wọlé wẹ́ ẹ̀sùn ló dé máa ṣe nínú ilé wẹ́. ẹ̀gbin gbọ́n ẹ̀gbin ń yọ̀rọ̀ ẹ̀dúró kí n gbogbo rádà àdá eléyìí ná Délé kébì máa pàṣẹ láàrin ìlú kí wọn náà tó wá káwọn kan jọ láwọn dèdèrè kan kó tó máa pàṣẹ fún wọn nínú ìlú tí tó lọ lórí ẹgbà mi. ẹ jọ balẹ̀ ẹ jọ ṣé mi lè sọ̀rọ̀ o ẹ jẹ́ kí n sọ̀rọ̀ o ẹ jọ omi rà bá dà sóríkó ilẹ̀ èrò ń bọ́ o dédé ènìyàn tí mo kọ́ ń bómi sóríkó ilẹ̀ èrò má padà sí o ẹ jọ kó lè ń jà kí ilé ń jà kí dédé náà ń jà kó rò ń fọ́hùn kó ń ṣe wúrúwúrúwúrú ẹ jọ sọ́sọ́mọdé lérè ń jálè dán ẹ jẹ́ kí mọ̀. wọ́n lu ẹ̀dá fún ẹ yóò àti ọlẹ́nu báyìí. eyín rẹ̀ sọ̀bọ̀ ló ń tà yìí. ṣé iwájú ọkọ̀ ìlú náà lọ wà ló ti ń rojọ́ ló dúró báyìí. kúlẹ̀ kò kàkà dá fún yàrá yà rẹ̀. mú àlè. ṣé ìyá rẹ̀ ń bẹ nìyí. yàrá sí àyìn tí ìyá rẹ̀ bá máa yan àyìn yọ sọ̀rọ̀ pọ́tírẹ̀tì ẹ̀ ló gbé wá wí bá òun. gbọ́ sí ọ̀fẹ́ dáa fún ìyá rẹ̀ ni. ta ló ń pòṣe fún. orí rádaràda sọmọ náà lélẹ̀ sọmọ rẹ̀ ẹ wò bó ṣe ṣerun kọ́ kó sì múrun kọ́ fárun dé dajì orí kọ́ wá sún orin mọ́ dajì bí gbogbo mi bá ń fa kíní tí wọ́n fa kíní wálẹ̀ níbi táwọn tó yí mi ká tí wọ́n mú lórí jẹ́ ti ń gbàdúrà kí wọ́n ó wù lórí ìwọ sì mú torí o sì ń fa dànù. iye ní èwo kí ló ṣe mí wọn láwọn tó pa lórí tèmi pa lórí ni. parí wọn fọwọ́ bá ọ ni ẹyẹ olóyè òsì náà dín ápùlọ̀tì. olóyè òsì lápùlọ̀tì. ẹ kú kalẹ̀ o ṣe rí ọ̀rọ̀ kan péré lèmi ó sọ bá a bá rẹ̀ dàkẹ́dà tí ń gbénú òkùnkùn tí ń tafà sínú mọ́lẹ̀ alálẹ̀ yìí ó mu. àṣẹ. Oòduà yóò fojú wọn hàn kedere. àṣẹ. bó bá sì jẹ́ Délé ọmọ mi náà ni lẹ́ni bí ó ti rí nù. àṣẹ. àti wípé èmi wá jẹ́rìí ọmọ tèmi Délé ọmọ mi tí mo bí. ìyá Délé àti Délé ọmọ rẹ̀ owó elépo tẹ́ fi etí ẹyọ kẹ́ mọ gbọ́rọ̀ ẹnu mi ẹ lọ sọ agbẹjẹmọwọ látẹnu òní lọ bẹ́ẹ̀ bá ti lọ hùwà kan tí ò nítumọ̀ tẹ́ ẹ kọ́wọ́ ọmọ yín bọ́ sọ tó ń ṣe gánragànra láàrin ìlú a jẹ́ pé oru yín mú mi nù o ẹ sì jẹra fún mi láàrin ìlú. ẹ jọ balẹ̀ ẹ jọ ṣáà lè mà lọ. ẹ dákun kí ni ń wí. kò yé wa o. dákun gbogbo ẹ̀yin ọ̀fọ̀ tó pa ọkọ ìlú ni o túmọ̀ rẹ̀ kí ni tó ń sọ gan-an. n sọ fún yémi rè bí mi nà wọn ṣé alẹ́ mà lọ lé. n ló fi sọ̀fọ̀ sí. n tún gbìyànjú àti sọ ọkọ ìlú ni pé ṣé àwọn lè máa lo òun àtìyàwó. wọ́n máa lọ wọ́n kóra yín lọ. wọ́n ní ẹ sọ̀fọ̀ lọ. ẹ máa bọ̀. abẹ́ tí ẹ máa gbọ́ ìrù lẹ́nu ìyá rẹ̀. wọ́n Abidjan tí bá lè sọ bẹ́ẹ̀ ni ó rí o bẹ́ẹ̀ fún àwọn alálẹ̀ kẹ́ fi lẹ́lẹ̀ fún wa ni o. kí ló yàtọ̀ sí lálùdé wọ́n fọ ní ààrẹ pé ọ̀rọ̀ kan ni wọ́n sọ alálẹ̀ ó mu Oòduà ó mu kíní kan ó mu. ọmọ bí ọ̀bọ yẹ́ ẹ̀bí tòun tó dúró ẹgbẹ́ pẹ̀tẹ̀ ń yá rẹ̀ níbo ló ti ní jíjẹ̀bù ti sọ lẹ́nu. olóyè Ìjẹ̀bú bàbá rẹ̀.
rí hàn àwọn ẹni bí àwọn nǹkan àwọn olè. àwọn eléyẹ ẹwà ya wọn ti ní àwọn eléyẹ ọ̀rẹ́ ni bí hàn ọmọ àlè gbogbo wọn ọ̀rẹ́ ni bí hàn bẹ́ẹ̀ ó gbà ṣe pé a sùn wọn nà ni. bẹ́ẹ̀ dáná sọ ni ọmọ àrán kíran. kí wọ́n dé irú kálọ̀ fún irú wọn sórí omi bí òkú India ẹ wá ń jalè wọn ọ̀rẹ́ ni bí rárá ọmọ òfò. ẹ gbàsọ lójú wọn ẹjá rójú àwọn òṣè bí àwọn òṣèkà àwọn tí ń dàlú mi rú ẹjá rójú wọn. Débáyọ̀. olóyè. bá a fẹ́ mọ lójú ẹ má tún fọ́ bọ́ ìlú. ẹ gbé gálọ́ọ̀nù pẹtrol tà sọ wà. fún kí ni. àwọn ọmọ tí ó sì bàbá gbàgbé yín àkọ́bí ọmọ rẹ kọ́ ẹ̀ ní báyìí. ó sì nǹkan bàjẹ́ nǹkan bàjẹ́ ó sì ẹ̀ disappoint wa o. àṣeyàn ló lè. ẹ wo baálé ọkọ lu o ẹ wo elédùà o ti fojú àwọn aṣebi wọn kúrò náà tún kàn kúrò lóṣù sọfọ àwọn ọmọ kan fún tempo ògiri àlàpà àwọn rèé ṣèkiri rèé dàlúrú kọ́m dàlúrú náà tún kọ́m dàlúrú níwájú àwọn rèé o àwọn rèé dàlúrú àwọn rèé kọ́lé láàárọ̀ kọ́m kọ́lé lọ́sàn kọ́m kọ́lé lálẹ́ àwọn rèé o ṣé mi rọrọ kí wọ́n á fi ojú aṣebi wọn àdùpẹ́ o ṣí wọ́n yín tọ́ yà tàtí èmi lọ o. ó máa dójú ti bàbá rẹ o ìwọ ló ń gbénú òkùnkùn tá a máa fi mọ̀ mọ́lẹ̀ ìwọ lálọ́ kókó ló ń kígbe. ó sì ètò ẹsẹ̀ yẹn bá lọ́nà yìí o àyè tún ti sílẹ̀ o. ẹ̀yin lẹ ń bẹ nínú ìgò tẹ̀ ń jẹ́ jìn ní ìwọ ká dá fúnra yín. ẹ wo ẹ kú ọ ó sì tẹ̀lé ọ sílẹ̀kùn túbú kí ó kó ọ sí. ẹ dákun bàbá o ẹ má jẹ́ àtúnṣe mistake kankan òsìbò yóò fẹ́ tí wọ́n lẹ̀ ní ẹ jẹ́ ń tẹ̀lé ọ. ẹ má tún jẹ́ ó tẹ̀lé. ẹ tẹ̀lé ẹ bọ́ sí i. bàbá ń wọ̀n ní àbájọ. ẹyẹ bẹ balẹ̀ kí láàrí dájú pé olóyè gan ò mọ̀ pa. bọ́rọ̀ lówó nǹkan kan bá ti ṣẹlẹ̀ nínú ààfin olóyè oṣù ó rántí máa ní. Kí ló dé? Ó gbádùn. Ayé mi. Nej, stomra. Nej, kunde roshida. Lei poya. Popoita iyo. Popoita iyo. Popoita iyo. Popoita iyo. Shintora. Shintora. Baby Jenny, sit by my side. Take Benny, is by my side. Oh,
Steady till by my side. Steady till by my side. Steady till by my side. Èmi fẹ́ bọ̀ n'olu. Simo tí wọ́n nẹ́gà tẹ́gò Simo a tọ́ wa. Ọlọ́run ìbọn lọ́wọ́ ìkúlẹ̀ bí ẹ mọ̀ Ọlọ́run jáde mi. Ẹ jọ kíṣe. Ó dákúnú lé ni. Ó dákúnú lé. Bẹ́ẹ̀ ni bàbá. Bóńdé ó ti yé mi yéra gan. Yéra gan. Ṣínwà dọ̀ igun jùlọ ìlọ́ra tọ́ ìwà ṣíndùnkúdà pẹ́ńtùkọ́ ń mọ̀ ìṣúná ẹgbà fún ẹ̀nà cornflakes ẹ̀nà mílìkì ẹ̀nà dòdò kiri ẹ̀ là máa fún ní dòdò kiri ẹ̀ fún ní kókó bọ̀s ẹ̀ fún ní kókó bọ̀s ara ẹ̀ ti ya yẹ́ra gan o ṣíndùnkúdà lẹ́yìn kúnjọ lẹ́yìn túnjà ọjà máa jẹ mi o ọmọ àṣẹ wà rẹ kò jẹ o bó ṣe má jẹ rìn kan fún àwọn ẹtẹ tí bẹlẹ kẹjẹkẹ gbóhùn ó yá. lẹ́yìn tó mú yà ó yá yẹ́ra gan ẹgbàá o. Ha hi ha hi ha hi ha 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 ho hey ya wa wi ha ya ha ya le pa Máṣe ràn ṣe. Mika máṣe ràn ṣe. Pa! Gbùrùgàdà wọ́yàn. Ó sún mi ò bòdé. Ọmọ apẹpẹ ní rẹ̀gẹ̀. Ládélé. Sà. Ládélé. Sà bá mi. Ládélé. Sà. Gbà mélòó ń pè é? Ẹ̀mẹ́ta ni ó pè mí sà. Wà lóṣù ibẹ̀. Ṣé ò rí rún ṣe? Wò mọ́ fọ nífẹ̀ẹ́ sí. Àbí mọ̀? Mo mọ̀. Mi wò rá mọ̀. Mo mọ̀ sà. Wò mọ̀. Bẹ́ẹ̀ni sà. Ṣùgbọ́n kí dédé ìlú dẹ̀ ti fọ wọn tẹ́wọ́ gbàrún mi ṣe. Kú ọ pàápàá kó o dẹ̀ ti mi gòkè ń dirẹ̀. Ètò rẹ̀ mi náà dẹ̀ lè ṣe. Àfi kí n ṣe kiri kí n gbà wá. Torí fọ èso ní èémú ibi orúwó ń gbẹ́sẹ̀ lọ. Ṣùgbọ́n kéèyàn bá ń ṣe rúnrún wáìwé náà ó yẹ kó ṣe kiri kó wà kíní kan ṣe èèmà gáìdì rẹ̀ kíkànlé gáìdì ènìyàn ìwé ìmọ̀ education knowledge rìn lé gáìdì ènìyàn rẹ̀ ìyẹn rẹ̀ ṣé kí n tẹ̀rún mọ́ rẹ̀ fa dédé rún ò bá máa ṣe náyé wèé fúwé kún kéèfùwé kún wélé rọnà lọ kó nìyàn máa ṣe kápẹ́ńtà kó fúwé kún kó o máa ṣe bíríkìlà kó fúwé kún kó dẹ́ ṣèjọ̀gbọ̀n ìró ṣe náà ìró máa ṣe káìkiri fúwé kún kó o bá lè gbà wá mi fọwọ́ lọ sórí kó ike ń ta òkókókó mi àtòkó bì màmá fúnran ẹ lọ ẹ skúlù o màmá fúnran ẹ lọ ẹ skúlù o wọ́n pápá wàá mọ̀ fọ́ kiri wàá mọ̀ fọ́ wò ẹ́
ibà kan èmi rè sọ̀wá rẹ̀ múrùn sọ́kẹ̀. bá mi kò pọ́ mi nítorí ẹ̀ sọ fọ́ máa padà sí skulu. wọ́n sọ wá. nítorí sọ fọ́ education is the best legacy oníyàn lè fi lẹ̀ rọ mọ́ máa padà sí skulu. wọ́n mú wa. máa padà sí skulu kódà máa kàdé bíi abidiye fi kígbe yìí jìkìlì mi yóò pé kiri sí ti máa gbé síléètì tó ti ṣọ́ọ̀kì máa kọ. ládélé wàhálà káwé. bẹ́ẹ̀ni. wàdé yìí skulu. wàdé yìí skulu. ayérada. àṣẹ o. àríkẹ́. àṣẹ o. pé màá rúkọ lu ayé. àṣẹ o. ṣèǹgẹ̀lẹ̀ máa gbé ẹ. àṣẹ o. ojú rẹ máa fọ́. àṣẹ o. etí rẹ máa dé. àṣẹ o. ìmọ̀ rẹ máa wà lù. pé màá fọwọ́ méjì gbàgbó ráàmù. àṣẹ o. gbà mí bá ń bá wọn bàbá rẹ sọ̀rọ̀ ẹ má wò mí ràn báyìí ẹ má jẹ́ lò ó túmọ̀ lórí Délé mọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ di baálẹ̀ ó mọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ dáláṣẹ èkejì ọ̀sà Délé àtòsá rẹ̀ wọ́n mọ̀ ti sọ̀rọ̀ àwọn di nǹkan míì òun àti bàbá kelúkelú ti ń gbé kí ntí abá mọ̀ ti wí fúlù ní ìlú mọ̀ ń gbọ́ gbogbo ọ̀dọ́ ìlú pátá ọ̀dọ́ Délé ni ọmọ ìyá lọ wọ́n ní bọ́ní bá ń fọyàn báyìí bọ́bá ti débẹ̀ orí fífọ́ àti lọ ǹjẹ́ ìwọ̀n akẹ́ran bí n bá nílò ọwá bí Délé bá ní wọ́n wá ọ̀dọ́ Délé wọ́n lọ ṣé ó ti gbàṣẹ mọ́ ń lọ báyìí bá ń bá àwọn bàbá rẹ sọ̀rọ̀ ẹ má jẹ́ ó bàjẹ́ lórí mi o bí inú afẹ́fẹ́ ń Délé ọba pòórá mọ́ tòun tó sá àjèjì rẹ̀ tó gbé wá àbílẹ̀ ní ọba lanu ní ọba gbé mi ní tí mo fẹ́ràn bá ń bí ẹ bá ń sọ fún ọ kí wọ́n sì bá ń ṣe nísìn náà ni wọn ò fi ọ́ dọ̀la. baálé ọkọ ìlú torí asínwín wọn ṣe ń tan náà torí aṣíèrè wọn ṣe é fọkàn sódò ọ̀nà tí wọ́n bá wa yóò sún ọ̀mọ́ adébá fún ọba nídòó òmìniringo tó ń ṣohun gbogbo tí kan ò lójú wọn ní wọ́n burú kábílẹ̀ léèrè. ọba wo Ọ̀rúnmìlà bá mi agìrì yìí lọ́gbọ́n elétí gbóhùngbàròyé ọmọ alẹ́pọ̀ lọ́bẹ̀ wọn ọ̀jàdí alẹ́ran lọ́bẹ̀ wọn ọ̀jẹran fífi alákẹ́dùn ọmọlé alágbẹ̀dẹ òrìwọ̀yà ibi wọ́n gbé rọgbà àgbíndègbín ibi wọ́n gbé rọgbà àhúndáhún ibi wọ́n gbé rọwọ̀ lọ́lọ́lẹ̀dẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí baálẹ̀ sọ ó yé yín kodoro ìwọ̀nba ló yé mi mọ́ ire. ire lórí ọ̀kànràn méjì baálẹ̀ odù ọ̀kànràn méjì ló wáyé ifá ní sọ̀rọ̀ òdì kí n gbọ́rọ̀ ẹ̀sọ̀ sọ̀rọ̀ ẹ̀sọ̀ kí n gbọ́rọ̀ òdì adífá fún àkọ́ gògògò tó ń ṣáwọ́ lọ́sọ́dẹ wà ní ẹbọ ni wọ́n ní kó ṣe àkùkọ gbọ́n pápìpì ọlọ́hun kórede o ará òde wà ní. ifá tá a dálẹ̀ yìí ire ló fọ́ bẹ́ẹ̀ ni ifá sọ wípé kì í ṣe pé Délé déédéé fẹ́ gba ìlú mọ́ yín lórí ifá ní òótọ́ ọnú tó ń bá òòṣà rẹ̀ lò òun lòòṣà rẹ̀ fi ń jíṣẹ́ fọlọ́dùmarè ló fi ń kórè wọlé nírè fi ń wọnú ìlú wa ifá ní tó bá ṣe wípé àwa náà ń ṣe òótọ́ ọnú pẹ̀lú ìṣọ̀kan tí kì í ṣe àgàbàǹgebè àtiwà ọ̀dàlẹ̀ là ń ṣe fúnra wa la tún ṣe fóòṣà òòṣà tiwa gan ò bá máa ṣe jù báyìí lọ ṣebí kì í kú ṣe pé òun òòṣà náà jó lódùmarè àmọ́ ìránṣẹ́ wọn jẹ́ àwọn ni wọ́n ń jíṣẹ́ fáwa tí wọ́n tún ń jíṣẹ́ padà fún olódùmarè òótọ́ ọnú òun ló jẹ́ kí òòṣà Délé mọ́ kórè wọ̀lú ń kórè wá ni o nítorí ẹ̀ ní àwọn àgbà kan ṣe sọ wípé òòṣà ń bẹ bíi tàtijọ́ àwa la sin bàbá bíi tàtijọ́ bó ti jẹ́nu balẹ̀. ṣé pé òòṣà àjèjì tó gbé wọ̀lú ìfi ń pòwe fún wa ni pé káwa náà ká máa fi òótọ́ ọnú ká máa fi sàwọn tíá Akórèdé ni òòṣà Délé Akórèdé.
mo kó àìfura mo jìyà àìfura nítorí ọ̀sán tó dòru àárọ̀ ọjọ́ kejì ńlálámí kàn ńlá pé Délé ti gbé òòṣà àjèjì wọ̀lú ìgbà náà sì ni nǹkan ti bẹ̀rẹ̀ sí ní dà ní gbogbo nǹkan ti ń yí síre àmọ́ wọn ò fura rárá ká fi Délé lẹ̀ báyìí gbogbo èrò tèmi ni pé èmi rẹ ká pàmò pọ̀ ká fi ṣọ̀kan ká wá jàǹbá rébété kan ká tà á sí ká yàn sí i la kò dáa. ẹ má ṣe báwọn Olódùmarè ọ̀fẹ́ bẹ́ẹ̀. tó kò burú. O má ṣe ran ọkàn mi. Yes sir. Wàhálà sún ilé òòṣà. Okay. Wàhálà Túndé de àyíká àtà ìdá yẹn ṣe. Wàhálà Túndé de náà ṣe látòkèdè lẹ̀. Nítorí sọ̀fọ̀ ìmọ́tótó òun rè má mi ṣẹ́gun àrùn gbogbo. Wà á light it up. Dédé àwọn kándúrè níbẹ̀. Dédé tùràrí rẹ̀ níbẹ̀. Wà á light it up. Àgbégbọ́. Dédé náà rò má gbọ́. Ẹgbà síwájú kẹ́ ń gbà sẹ́yìn kẹ́ ń gbà síwájú kẹ́ ń dédé náà. Kẹ́ ń ṣe eré ìbátan. Ẹ la ṣe kiri ká forí balẹ̀ ń. Àgbégbọ́. Masa. Ṣubú. Masa. Ṣubú. Masa. Ṣubú. Masa. Múyà. Tọ́. Ó ní ọmọ afọ ọkọ mi. Àdáadáa òsì. Ó dá má bínú. Tí ẹrú ti kúnlẹ̀ tí mo kúnlẹ̀ tí mo fi ń bẹ̀rẹ̀. Ó darú gbogbo nǹkan tó ti jọ wà láàrin mi àti ẹ̀. Ó dá dáríjì mi. Má sọ fún kí n dáríjì ẹ̀ bí lè dáríjì ẹ̀ kó níyàn má di mi lápá mú jáde èso tó dáríjì àtàtàlẹ́yìn wa ní balo àbí àbí kí kúrẹ́mù sọ dẹnu kí máa rò tàtẹ̀yìnwá ní kíbrò tàtẹ̀yìnwá dédé nírò ṣe dédé nẹ́rìn máa gbọ́ dédé bó ṣe rán wọn sọ fún ọkọ́lá dènà kọ́lá gba ẹ̀mí ọ̀tá mi dédé nẹ́rìn máa mọ̀ dáadáa òṣì. Mi ṣe irukun rẹ̀. bó ṣe má sọ rẹ yẹn ẹ ṣe irukun bó ṣe má sọ rẹ yẹn jọ máa jẹ kó rí aláìsàn ọkàn sórí èmi bí mo ṣe wà mo ṣe kiri mo ti rí ẹni ni máa fẹ́ ọkọ tí mo ju aya ìwọ fún rẹ kó ṣe kiri kó padà sẹ́yìn mo ti gbé àgbélébù tọ̀dọ̀ mi wọn náà gbé tọ̀dọ̀ rẹ. ayé wọn ti dé olólùfẹ́ aya àtàtà ilé tí a ti di nílẹ̀ ìlú àrè àkọ́kọ́ mi dé tó balẹ̀ ṣá wọ́n dábò ènìyàn fún mi ní mílíkì sórí ṣúra pẹ̀lẹ́ wá jókòó wá bọ̀. Rárá. Dele, má jẹ́ kí n jókòó. Àkídè. Kọ́ ni ọ̀pọ̀ ṣe rẹ jẹ́ kí n pọ̀ ṣe rú wọn times 4. Wọ́n ṣe gbogbo nǹkan tóbìnrin bá ṣe àbí tó bá sọ lọ́kùnrin máa ń fèsì sí. Jẹ́kí dédé rùn bá ti sọ jẹ́ kọ́ dédé ní orí ọmọ sọ́mọ 2 times 4 is 44. Your father is 44. Oya kírírìwà pa kúdùkúdù tútùtùtù. Ọmọ ti gbọ́. Skia ìwúrúwúrúwúrú. Má bínú. Sórí Délé, mo ti ń wá irú ọjọ́ èní, mo ti ń wá àǹfààní yẹn kó wáyé tipẹ́. O máa propose rí mi. Sit down. Èmi. Bàbá wa wẹ́n tó fẹ́ propose ẹ̀. Ohun rẹ̀. Sábà ń wá aya rere lọ́ọ̀dì ọkọ. Ìyàwó alálùbáríkà òun ló dúró yìí. Bí fẹ́ fi mi sì má sọ àṣẹ. Ẹ mú dàbí ọgbọ́n ni. Bẹ́ẹ̀ni. But I love you. Lóòótọ́ ló sọ fún mi kò fẹ́ fẹ́ mi, ó dẹnu fẹ́ kọ́ mi. But tí má sọ fún mi pé mi ò gbọ́, wá ló bóbìnrin mi, ó dẹ̀ máa bá yẹ ọmọbìnrin yìí jẹ́ ni. Gbogbo wa la mọ̀ nínú àbáwá yìí pé kò sí nǹkan tó fẹ́ tí ọmọbìnrin yóò kì í ṣe. Àbí obìnrin kan lọ́wọ́ ẹ̀rí kò ṣe fún ẹ. Ó dẹ̀ nífẹ̀ẹ́ dénúdénú dọ́kàndọ́kàn. Ẹ bẹ̀rẹ̀ ayé ẹjọ́ tó èmi ò ní nǹkan tẹ́mi fẹ́ fi ẹ ṣe. Ọmọ tó ṣe fi hàn má lọ́ọ̀vù mi ẹni tó yẹ kó lọ́ọ̀vù rẹ̀. Ìyàwó ẹ̀ gọ̀gọ̀ rẹ̀. Jọ́ ń torí lọ́nà ṣó ti gbọ́. Mo fi gbogbo nǹkan tó ti ń dáná ọ̀rẹ́ mo fi bẹ̀. Ìyàwó ẹ̀ rẹ̀. Tọ́ìbà. Yímínú. Kí ṣẹlẹ̀? Má sọ fún kí mi nù ṣáà tún sọ fún tí sẹ́tù dédé ọ̀rọ̀ rẹ wà nílẹ̀. Àṣàbí, o jẹ́ má buyọ̀ ọjọ́ kó o dì mọ́ nǹkan ẹ̀. Àṣàbí ọmọ olùkóso àtọ ọmọ Bisola olùkàn bíi ìlẹ̀jà ọmọ mẹ̀mú ọmọ rẹ̀ gbénú gboko bẹ́ẹ̀ lórí ìgbélé ìrànkó kó bẹ́ẹ̀ níbẹ̀ ní gbọmọ dání yóò dání kíkẹ́ ọmọ arẹ́ gbẹ̀gì ọmọ àgàkánú wò ìyẹn náà pé. Ẹ̀pẹ́ ló lẹ̀ẹ́jà ẹ̀pẹ́ ló lẹ̀ẹ́jà ẹ̀pẹ́ ló lẹ̀ẹ́jà ẹ̀pẹ́ ló lẹ̀ẹ́jà àwọn ọmọ Ìṣẹ̀yìn ẹ̀pẹ́ ló lẹ̀ẹ́jà. Tọ́ìbà. Àmọ́ ṣèlú má lè aya tí mo jọ àlè ẹ máa lọ.
Kálárìbá mú fásé. Ìjà lọ má ju ẹ. Máa lọ. Ẹ máa lọ. Dúró. Yé Ọlọ́run. Iṣẹ́ takuntakun tí òun gbéṣe nínú gbàgùdán yìí ó ṣe àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó bá a fi ojú olè ó bá a fi hàn alóńkó lòun kì í gbé kódà wẹ̀wẹ̀ ó bá mi wò ó sàn ẹni tó ẹmọ tó ń kú tó ń fèní kú tó ń fọ̀lá dìde ó wíwò sàn gbà lọ́tàdọ̀rọ̀ ẹ̀ ó tún wá gbé òòṣà kagidi wá sí ìlú yìí gbé wá bí kò gbé wá. Eku ké bí eku ẹyẹ ké bí ẹyẹ ó dé wá àwọn owó náà àwọn ìlòlò àwọn tí wà ìlú yìí ó tí wà ó tún ṣe wọlé ó ṣe o ìyẹn mo fi ní pé káwọn obìnrin ìlú kó bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ ẹ̀yin obìnrin ìlú ẹ pa àwọn Òkúnnù ó ṣe o. onílù ẹ ṣe o ẹ ṣe àkọ́kọ́ níbẹ̀ dédé obìnrin ìlú ẹ jẹ́ kí n lo àkókò ìṣọ̀fọ̀ ẹ ṣe kẹ́ ẹ wá yẹ mí sí inú mi dùn àmọ́ rè wá very very important rè ṣe kókó níbẹ̀ ìṣọ̀fọ̀ ẹ ṣe mí náà ẹ Ọlọ́run wa ṣé mi kọ́kọ́ rò sọ̀fọ̀ Jet Li tó ti Bruce Lee àti Jack Chan rè ṣe kiri rè pé àròkò wọn fi ránṣẹ́ sí mi àṣẹ ìṣọ̀hún Elédùà rè sọ̀fọ̀ kóhun lò mí èmi dẹ́ ṣe kiri mo fi ara mi lẹ̀ kí Elédùà fi rò mí ẹ wo ẹ jẹ́ kémi jẹ́ kí wọ́n rí aláìsàn kan o àkọ́kọ́ níbẹ̀ ẹ jẹ́ ká máa ṣe dáadáa nínú ìlú Bàgìdán o nítorí sọ̀fọ̀ déédéé bí eku bó ṣe ń ké bí ẹyẹ kí ọmọ ènìyàn kọ́ńfọ́ọ̀mù bí tọmọ ènìyàn nítorí sọ̀fọ̀ ìwà ara ń ṣe o ti bẹ̀rẹ̀ sí mi dá òun ló ṣàyẹ̀ fi mi gbé ní déédéé ó ṣàrà dẹ́nẹ̀ all over the world déédéé wọ́n rè ní spirit nù bó tẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹ jẹ́ kí ọmọdé kán ṣe kiri kíyàn bọ̀ ọ̀rọ̀ àgbàlagbà káwọn àgbàlagbà kán ṣe kiri kán mú ẹ̀tọ́ rẹ̀ ìbá tó tọmọdé kán fún un kágbàlagbà má sọ fún ẹ̀mí rẹ̀ wà níbẹ̀ àwa la wà ń bẹ̀ àwa là ń ṣèjọba ẹ jẹ́ káwọn ìjọba ìlú kan sọ fún àwọn ọ̀dọ́ wọn sọ fún they are lazy nítorí sọ fún kó wọn provide iṣẹ́ náà má ṣe ó di dandan kí ọ̀dọ́ kó ṣe kán ṣiṣẹ́ owó ìrè jẹ́ ọmọ ìlú there are also 27 trillion naira in this country until renewals born estate àrìrùnkún kán sọ fún 20 trillion ṣe kán gé sọ́nà méjì ọ̀nà mẹ́ta 10 million rè má máa kọ́ ọ̀nà kọ̀ọ̀kan àmọ́ àwọn rè jẹ́ ìjọba ẹni wọ́n ṣe kiri wọ́n wọnú ilé ẹ̀ kan sọ́lẹ̀kùn sẹ́yìn gbà kan sọ fún olúkálùkù máa wọlé. ẹ wo ìfẹ́ ó ṣe kókó ẹ jẹ́ ká máa apply ìfẹ́ láàrin ọmọ ẹni àti ọmọlàkejì ẹni ẹ jẹ́ ká máa ṣòtítọ́ ẹ jẹ́ ká máa ṣe aburú sí ọmọlàkejì ẹ jẹ́ ká máa ṣe àbòsí ẹni rẹ bá ṣe àbòsí ọ̀gára àbòsí òlérè ẹ tó bá lórí òun lórí ń fọ́ ẹ jẹ́ kó lórí ìlú kó má ṣe dáadáa sí àwọn rẹ̀ jẹ́ ọmọ ìlú ẹ wò ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ọkùnrin ẹ o ẹ̀yin aya ẹ mẹ́sọ̀kún ẹ̀ Dele ẹ sí ọbẹ̀ yọkọ̀tọ̀ ẹ sí ẹ̀fọ́ kẹ́ gbé rí ọkọ̀run ẹ kẹ́ jẹ ẹ máa tún ọkọ̀run ẹ ṣe àti sọ́bọ̀ bí dédé náà ṣe ń dùn o wọn kò dárí ọkọ ẹ bèrè náwó aya o Tọ́ìbà ẹ bá mi kí Tọ́ìbà. ìyá wa ẹ ṣé o ìyá wa. ẹ jẹ́ kí n sọ̀bọ̀ dédé obìnrin ìlú pátápátá wẹ́ ṣe o Chibo Chibo.
Shivo. Master. Shivo. Master. Niang. Niang. Niama. Niang. Niama. Shinka. Shikukwa. Shinka. Shikukwa. Shinka. Shikukwa. Shinka. Shikukwa. Shivo. Master. Shivo. Master. Shinka. Shikukwa. Niang. Niama. Niang. 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 Niama. Sivi Shonka. Ẹ káàsán. Ẹ káàsán. Ta lẹ béèrè? Ẹ jọ̀ọ́, ọ̀gá training la. Triangle lorúkọ mi. Ṣé kò sí? Ó ti dà bẹ́ẹ̀. Ìrànlọ́wọ́ kan ni mo bá wá sọ́dọ̀ yín. Inú mi dẹ̀ máa dùn tí ẹ bá lè ṣe fún mi. Àlejò mi rè láti ìlú China. Wọ́n gbóyìnbó. Wọ́n wá ní pé àwọn ní nǹkan kan tí àwọn fẹ́ sọ fún yín. Àmọ́ wọ́n á fi ẹnu ara wọn wá fi ṣàlàyé fún yín. You can talk to him. His name is Triangle. Triangle? Niang. 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 I am Li from the Guiyang province of China. And we have come here in search of the spirit of one of our gods that left our people in annoyance. After much appeasement to some other gods, we were made aware of the fact that the spirit now resides somewhere here in Ikorodu, in Nigeria, where Kung Fu is being practiced, and it is enjoying the benevolence and dedication from its new adherents. You see, I have come with a very special incense which I must burn in the presence of the spirit so that it can return to our people in China, because we have now repented. I would really appreciate your assistance. I am willing to pay a huge amount of money. I am willing to pay. The news has traveled far and wide this province. Oh, so you know where the spirit is? I think so. I doubt if Dele, the Kung Fu temple master of Bagidon, will be willing to release the effigy for any amount. The spirit has turned the fortune of Bagidon around, and they will do anything to preserve it. You see, my friend, I do not... The spirit has turned Bagidon around. I do and not... they will do anything to preserve it. Well, you see, my friend, I do not need the effigy. I just need an opportunity to bow before it in public and burn this very special incense that I came with. And it will definitely return to our people in Guiyang, where it has come from. That is where the problem lies. They will not allow you to do so unless we trick them into allowing you. Well, you see, my friend, I am willing to pay you 10 million naira for your assistance. 10 what? 10 million. 10 in million cash. naira? Yes. Wow. Ọ̀gbẹ́ni tókọ̀ lọ́rùn ojú ṣé ó ti tòkò ràn ojú ni farabalẹ̀ o ó ti yẹ owó tó ń san pa yẹn ìdá mẹ́ta ẹ̀ èmi ni mo ní mo ṣáàjì pé èmi ni mo mú wá kò jẹ́ kó rí ẹ pé ó gbọ́. Àló ya wèrè ìdá mẹ́ta ó ṣe kúkú gba méjì lọ́gbọ̀gba àbí kó kó gbogbo ẹ̀ kémi kan wà lásán ìyá ẹ̀ ló kọ́ mi kan fún mi. jára ibi ṣe ń sọ fún mi. Má pa tiẹ̀. Triangle. We'll get them. How? What? What? Me what? Toiba, we nacha. Lord. He has agreed to a Kung Fu festival where my boys will be fighting peace. And that would attract the sum of 10 million naira for the winner.
So, how do I see his Buddha effigy to worship? To display the Buddha. Then while fighting, you can just walk majestically to the Buddha and take a bow and have your gods back. That is a fantastic idea. Yeah. You're a good man. Yeah, that is it. He's a good man. Gbogbo eden so yan be mi o. Nítorí owó kò ní nítorí Ọlọ́run ṣe jókòó sí mi báyìí. Ẹ̀yàn ọ̀nà ní owó yẹn kó jẹ́ kó ṣe dáadáa. Sábòrí ìjàṣẹ́. Sábòrí ìjàṣẹ́ owó pàtì ẹ̀jẹ̀ ṣá. Ìgbésí ayé ẹ̀ ṣe rí báyìí sábòrí. Ó ṣe rí báyìí ná. Owó ni. Ṣé wọ́n fi ẹ́ ṣoògùn owó nígbà yóò máa kọ́kọ́ wálé ayé ẹ̀ òṣì ni? Bọ́bọ́ ẹ̀ máa ti ń wojú ẹ báyìí, ó ń wojú ẹ lórí burúkú, ó ń wojú ẹ. Ẹ̀yin náà lè máa ń jẹ́ káwọn tibí máa bú wa pé àwọn yóò tún lé sí irú yín ni. Gẹ́ni ẹjọ́ ló fẹ́ rò, ó ti yẹ, yóò yẹ lèmi sọ fún ẹ. Gbogbo tó ń sọ yín o, bẹ́ mi o. Màá fi kan fún payọ̀. Torí Ọlọ́run ló ṣe ògùn wọn á jókòó sí mi. It says we should do it. It is a good idea. It is a good idea. Ìyẹn kò mú sọ sí àníjó yìí. Olórí burúkú má yẹ kí iṣẹ́ jẹ́ ara wúra o. Ó dáa náà tó yìnbọn ìbá bọ́ mọ́ wa lọ́wọ́. Pàtó owó olórí burúkú tó fẹ́ gbà, báwo lè ṣe fẹ́ rí? Maintain. Àní kó máa rẹ́rìn. Ìkẹ́ ti dáadé. Ìyá. Shivo! Master! Shivo! Master! Shivo! Master! 是非想講氣啊，就可以更加使用。Let's go movement. Dele bí mo ṣe lálàyé nìyẹn o. Alárùn ẹ̀ láì yé mi.
alárè ní agbára gidi gan ha nítorí sọfọ àkí ẹsẹ̀ bọ odò èdè sọfọ nìyàn kígbe sọfọ òtútù o ẹ má jẹ́ kí n purọ́ ọ̀rọ̀ rẹ̀ wà nílẹ̀ gidi gan yìí ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ti gbọ́ nókó kan ti gbọ́ nóde ńlá kódà ọmọdé ìlú àgbàlù dédé ẹni rẹ̀ ti gbọ́ sọ́fọ̀ àfẹ́jà ṣùgbọ́n kí n bá lè borí ìjà yìí yèmí kí n bá wí ní ìjà yìí owó rán gbé sílẹ̀ owó rẹ̀ níye ńlá o owó rẹ̀ pọ̀ nìtì kí n gbọ́ sọ́fọ̀ owó ṣùkùṣùkù òun rà yèmí owó rán gbé sílẹ̀ mo lè dàbí èèwù náà rọ kí n kọ́ nálẹ̀. níbo wo wò ṣe pọ̀ tó. yémi owó ràn gbèsè lẹ́sẹ̀ mo lè sọ ibẹ̀ kí n sọ di lẹ́kì owó lè jẹ́ lọ́wọ́ ilé rẹ̀ má lè swimming pool ó ní water closet ó ní corner piece ó ní shoprite nínú ẹ̀ ó ní Mr Biggs nínú ẹ̀ mo lè fi testify chicken ẹ̀ nínú ẹ̀ máa gẹ lọ́sùn máa ń bẹ̀ nínú ẹ̀ máa fi ibi máa fi kọ́ bàtà sí ó fẹ́ gidi gan kó jẹ́ wàá gbàlà ìyẹn mẹ́mẹ́ sùn fún ẹ tí ibi rẹ̀ sùn sí akẹ́kọ̀ọ́ tẹ̀bọ̀ tí ń pin ó máa gbé ẹ lọ bí tú ó máa wẹ̀rù ẹ̀ ó ní water closet bó ń ṣe fẹ́ tó kódà ó ní mọ́ṣúárì. ń dá àmọ́ bí èèyàn bá ń rore kó tún máa rò dàkejì nítorí wọ́n bá lè pàdánù jà yìí àfẹ̀jì ká má pàdánù òòṣà tó wá bá wa gbé. yémi ẹ kú làkàyè wọn kú là ọlọ́run nípa làkàyè rẹ ẹrù èmi má sọ ṣe rí ilé ayé fúnra rẹ àfọwọ́bà filẹ̀ ńlá ẹ jẹ́ káwọn ọ̀rọ̀ ẹni dá ẹni rán fún mẹ́ta sódò kó gbà ẹni lè bàtà ẹ lè jẹ ẹni lè bàtà lè má jẹ. ọlọ́run ò sì gbàdúrà wa. àṣẹ o. yóò gbàdúrà wa. àṣẹ o. yóò wọlá wàhálà ẹ yóò kúkú gbàdúrà wa. àṣẹ o. ọ̀dà wọn kì í bọ̀. ṣé ẹ ti jẹun. n ti wá nǹkan jẹ. ẹ kọ ọrin sọfọ ọrin ra yẹn kan. ìwọ náà mo jẹ kú fún. ṣẹjà ẹ bolo ẹ fi sè rè nẹgbẹ gírí nu ṣèké mi la jẹ yẹn. Shaku, Toiba, Shaku, Lola, Ilara, Shaku, Shanto biya, Shaku, Leikun tún biya ta, Shaku, Jugunu, Shaku, Jugunu, Shaku, Shintoma, Maraguna, Shwakanda, Shingoma, Chepe, Terry, Lego Bakay de Patai, Lese, Chims of all, Lego Bajugunu, Chims of all, Burukutu, Awayo, Scooby-Doo, Jugunu, Awamukutu, Idoremi, Leme Ofisi, Idoremi, Dalandolo, Idoremi, Leme Ofisi, Idoremi, Dalandolo, Chauba, Fọlọ́run má jẹ́ ká dá lákòóbá. Give me the bomba, give my baby Siloni Koba. Shaku, Toiba, Shaku, Lola, Ilara, Shaku, Shanto biya, Shaku, Leikun tún biya ta, Shaku, Jugunu, Shaku, Jugunu, Shaku. Arada Vanidu, Iji Sauda Falimu, Mo Sedimoda, Okunlakaye mi Omushinapu mo ẹfun lẹ́nẹ̀sí. Ẹkún bàbá mi ló jáde, ẹ̀fọwọ́ yẹ wá sí. Alákìsà wọn fẹ́ jó lóru. Ẹ̀dá mọ́tò 150,000 ẹni kó má takú lóru. Ìgbà tí ìwà yín ò dáa, wọ́n ṣe ní ìsìnkú yín lóru. Ọ̀tọ̀ lòyìnbó ṣe, wọ́n ṣe mánú àmọ́. Àtúntò dé làwọn wá ṣe. Kò sẹ́ni tó fẹ́ jà mọ́. Kí ó dọ̀tí pẹ̀lú jùgùnú. Tẹ́ bá ní kàtàkẹ́nu kún mú. Shaku, Toiba, Shaku,